ewé gbòmí wò ó ẹ̀gbọ́n rẹ̀ rí. Ngbò wá jẹ́ gbọ́n mi nǹkan. Ṣé ó sì tí wọ́n náà wá tó di gbé kalẹ̀ sínú ilé? Ó sì ẹjọ́ fọ̀sẹ̀ sí. Ọmọ gan fẹ́nu ọ̀rá o mo pè ọ́ kí n lè kí ọ́ ńlọ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n rówó o a fi wà àwọn ará mórógùn ọkà òun ní ń dá kòkó lu o. ó sọ yẹ di ambassador siman shinap ní like endorsement. Fún mi kí n ṣèkà fún kan nù. Ṣé lè ń bá mi ṣeré ni? Kí ló ń ṣe mí? Wọ́n gbé ọṣẹ́ pè ní àbẹ́dì ní ndí ọ. Èdè ní dí ọ. Ṣóun ni. Wọ́n báyìí wá gbà lẹ́tẹ̀yìn báyìí. Àbẹ́ẹ̀rẹ̀ bó ṣe rùkú. Irú iṣẹ́ wo wá nù? Aláǹgbá mọ̀ ń pa báwọn oníṣègùn. àti mi jẹ ló fún mi. Gbàngbàngbè. Pé tó ní fóònù ti kú. Ṣọlá àbúrò wọn orí ẹ̀ bàjẹ́ ni. Yàrá ewo inú ilé kásá iṣẹ́ owó kan. Ìwọ gan ọ̀ lákìyèsí ni. Etí mo fi ń dá fìlà dúró. Mi wà lókè, màá wà. Kò ṣe gbónú rẹ̀ báyìí. Ẹ bà nǹkan jẹ́ mọ́ mi lára. Mo bẹ́ ìbẹ́ tí ọ̀yà bẹ́ tó fi forí gba ọ̀tá ọdẹ o. Wọ́n gbé ọṣẹ́ pè ní àbí pè ní ń jà ọ́ tẹ́lẹ̀. Bàbá dẹ̀ mọ́rù kan dẹ̀ fi sọ ojú mi bá wọ́n dẹ̀ gbá ọmọ yẹn. Ìwọ ọmọ yìí ń torí Ọlọ́run. Èyí tí mo ṣe kò gbọ́dọ̀ hún mi o ẹni mo fẹ́ kó fa ayélẹ̀ kó gbọ̀rún lọ. Wo iṣẹ́ rẹ̀ rí. Ṣẹ́rí kálukú tó gbé fún mi. Ó pè ló. Òun kọ́ lọ́nà àbáyọ sí ṣòro ayé yín o. Pẹ̀sì máa ma àbórí ń ta ọ́sà. Ọ̀gbẹ́gẹ̀ wà lápá ń sin àbọ̀lọ̀ burúkú yẹn. Ó mẹ́rin. Àbọ̀pọ̀ ọmọ pé mi mo dúró wájú. Ta ni ẹ̀ kan? Wọ́n yẹ gbégẹ̀ sí mi o lọ béèrè dáadáa ẹni dọ́rù rẹ̀ wọ́n ti lápá kọjá sẹ́yìn. Wọ́n náà mẹ́kùn. Bàbá rẹ̀ ò lẹ́kọ̀ọ́. Wàbí Ilé. ọ̀dọ́ bẹ̀ sí mi láwọn. Bá a bá jẹyọ kan tó dúró lójú kòkòrò nù. Mọ̀jẹ̀ ọ̀jẹ́ mọ̀jẹ̀ ọ̀jẹ́. Àwọn tí mo fún ní àfù ti kú dànù. Ajá lé kòkò tíwáìlì. Bí ẹ ṣe darúgbó yìí tán kọlà sẹ́nu yín húrú tí gbogbo ẹnu orí irun yín tó ti funfun tán ẹ̀ ń yọjú wèèyàn léwẹ̀. Mo gbé o. Swagun. Dripping. Ó yẹ wá drip sẹ́ńlá. Ẹ dákun ẹ wá tukùn pọ̀. Ojú sí ọ̀rọ̀ kìíní ló ti bá. Ọfọ kan sí ni. Eléyìí ẹ rí. Ọgọ́dẹ aya mi. Aya rẹ̀ rẹ̀. Young boy, I'm a married man. Oh, you are a married boy. Láńdọ̀dù. Ajogunlé. Bóyá wèrè gan o. Wèrè ni wọ́n náà. Bẹ́ẹ̀ lèmi. Nice meeting you. Ó ní ṣe orí dáadáa. Ìwọ èmi lolùṣọ́ àgùntàn wọn bó ṣe wà yìí o. Àwọn náà kì yóò ṣe aláìní pápá ọkọ̀ tútù ni wọ́n wà yìí. Ibẹ̀ wọ́n ẹ̀rí bí tán dùbúlẹ̀ sí. Pápá ọkọ̀ tútù wọn rèé. Àkáǹtì mo fi ń lọ pátá tèmi o. Olórí búkú olórí pátá mi. Keep quiet. Why are you shouting? You are shouting. Your noise is too much. Why? Ṣé ìyá wèrè? Má support man. Má lò lè sọ. Ìyá o, ìyá gbogbo tó lójú. Jásí kòtò jásí kékeré. Ọlọ́run máa jẹ́ ṣìrì. Àmì àkóbá káfárà. Má ṣàwọn ẹ̀bẹ̀ kòtò kékeré. Bí máa fowó kànga dí kànga o. Ìyá gbogbo onípasọ̀ ọ̀wẹ́rẹ́. Ó fojú jára wá gbogbo bí oró. Ìyá gbogbo iṣẹ́ ló dùn tó yìí. Jẹ́ kí n ta o, jẹ́ kí n dẹnu sí no be poison. Jẹ́ kí n ta bá, jẹ́ kí n kọ́ lùdò. Kò sí ohun tó fi ṣe rí. Ibi táyé bá ti bá ní láti ń jayé ṣọmọ. Owó
kò kí wọ́n rú wa má ṣàlùwàlà má yọ̀nà fílà. orí agílí tí má jẹ́ kí n tí ọkà bàbà má jẹ́ kí n bàjẹ́ láwùjọ ọ̀dán jẹ́ kí n dán láwùjọ àwọn ènìyàn táwọn èèyàn bá ṣe ń rí mi lénìí kí wọ́n máa rí mi bíi damsel má jẹ́ kó rí pé mo ti dúdú jù o jẹ́ kí n máa fáìn lójú wọn nítorí ojú méjì la fi wo wéré ń jẹjẹ èmi Dérìnsọ́lá ọmọ Àmọ̀kẹ́ àwọn ọkùnrin tó bá lówó lọ́wọ́ ní kájọ máa pàdé ara wa èyí tó bá jẹ́ tálíkà tí ò ní kọ́bọ̀ nínú wọn tí n bá ṣe ń bọ̀ báyìí kí wọ́n máa yà báyìí gbogbo àwọn ọkùnrin olówó tí n bá dẹ̀ pàdé gbogbo tí n bá sọ ni kí wọ́n máa gbọ́ sí mi lẹ́nu wọn ò gbọ́dọ̀ yí mi lóhùn padà nítorí ọwọ́ ọlọ́wọ́ ní gbòkú dẹ́tẹ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbòkú wọ̀sà ọwọ́ ọlọ́wọ́ lọmọ tuntun fi máa ń jẹun gbogbo ọkùnrin tí n bá pàdé lẹ́ni kí ajé wọn kó máa jẹ́ ti tèmi nítorí ẹyẹ kì í fò kó forí sọ́gi èmi Dérìnsọ́lá kí má ṣe rárẹ̀ fẹsẹ̀ kọ́. I'm good to go. Ẹ̀yin ọkùnrin olówó ìdárùn. Òkè kékeré tí bá ti gòkè kékeré mo máa bọ̀ ó di àríyé ọjọ́ àbókí ti pẹ́ ní sábó ọ̀gbẹ́ni jama wash jásí kòtò jásí kékeré ọlọ́run máa jẹ́ ṣìrìn àmì àkóbá káfárà má jẹ́ wọ́n bẹ́ẹ̀. Hello, you good? I'm fine. Apa? Yes. Yeah, my name is Michael. Okay. You're looking good. Thank you. Oh, bad oh. Oh, thank you. For real, be serious. Thank you. Yeah, I'm sorry. Do you stay around here? Yeah, not far from this place. Yes. Me ò dé wá rí ẹ o. Because mo máa ń wá sí àdúgbò dáadáa. Oh wow. Yeah, I don't know if I can have your number, you know. My number? Yeah. For what? Hey you, one of these days we could just go out, share some bottles. Okay. How do you see that? Since you stay around, Abby. It is nice. All right. 070. Yeah. 10. 10. 47. 47. 35. 35. 27. Wow. Oshi, thanks so much. Yeah. Oshi, ṣé kí n má tàn ẹ́? Yeah. Iyo kí n yinra ẹ lọ́bẹ̀. Wow. Mo lówó, for real, mo lówó gan. Tó bá béèrè pé àwọn olówó dá, ó yẹ kí mi náà jáde. Èmi náà sì lè jáde pé no, olówó lélẹ̀. Because you know, àwọn ọkọ̀ tó kéré jù ra mọ́tò mi lélẹ̀ o. Máa ń fi ran àwọn drivers mi ṣe fleet of cars mi tó bá rí ibi tí mò ń kó àwọn mọ́tò sí. No, you'll be impressed. Then talking of properties, ládùúgbò inú I still have about 3 to 4 houses around here. Oh wow. Mi ò gbé bẹ́ẹ̀ o. Just for relatives, wàhálà wọn pọ̀. Àwọn tá à ń ṣe fún online and offline gan wọ́n pọ̀. Wow. Ọmọ David. David o. Tó ń kọrin. David o. Adeleke. Sórí ẹ̀ yìí ni ó mọ̀ mí now. Once in a while tó bá ti broke boy ẹ̀ kò kí n fẹ́ loud ẹ̀ máa ń ṣe change. So he calls you. Yeah. He's one anyway, of my boys. you look simple and expensive. You can imagine. At the same time. Thank you very much. Yeah. Ó ṣe gan for the compliment alone yẹ kí n ṣe kankan fún ẹ. So tó bá ṣe tèmi, I will really take care of it. Tí bá ṣe tiẹ̀. Yeah. Ṣé nǹkan tó insinuate ní ìsìn ni pé o fẹ́ date mi? Exactly, you get it. Mi ò mọ̀ pé ọmọ mẹ́rin kó tó lè preempt mi, a jẹ́ pé ìgboro ni wọ́n gan. Yeah. But are you not married? Because you look like one. Married? Yes. Do I look married? Mi ò tí marry, mi ò yí marry. Education mi slow, so yes. Ó pẹ́ kí n tó ṣe tán school then àti máa ṣe tán we were chasing life. A fẹ́ lówó, a fẹ́ lọ́lá, a fẹ́ lókìkí, but then àti ní gbogbo yẹn sìn. The next thing ni pé kéèyàn wá ọmọlúwàbí bíi tiẹ̀, ó gbé sílé ó get it. Kò dẹ̀ kí n ṣe pé èèyàn ti bímọ fún ẹ rí. Bímọ, mi ò jẹ́ tó ti bímọ àbí yẹ mi wò. Tàṣẹ bá mú mi àjò. Yeah, definitely ó máa jò. Ó ti yẹ kó jò. Ó yá sọ fún mi, are you married or not? You got me there. Actually, mo ti níyàwó kan rí. Oh wow. Ó tó di pàjà, so ó bímọ méjì fún mi. Then lẹ́yìn ìgbà tó lọ,
I have another one. Ìyẹn náà bímọ méjì, so I have 4 children. So 4 children. Yeah. Tontonton. Yeah. Taseba momi ajo. Yeah, definitely ó máa jó. Bigere ba momi apo. Baby, ó ní láti pọ̀, ó necessary. Ó ti ẹ̀ gbọ́ Yorùbá gan. Gbogbo nǹkan tí mo bá sọ fún ẹ ò gbọ́dọ̀ kọ sí mi lẹ́nu. Ayé, nǹkan tí mo bá fẹ́ jẹ kò ń rùn yàn nù. Mi ò lè kọ̀ láyé. Nǹkan tó bá ṣe fún mi sì ni pé o máa tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ mi. Tí mo fẹ́ ni. So wa ṣé bí mọ́tò ẹlẹ́lẹ̀ Mitsubishi. Yeah, one of my cars. I told you now. Man, feel ràn yàn ṣẹ́ ni. So èmi máa wọ ní mọ́tò tèmi sìn, so a máa ṣe convoy lọ sọ́dọ̀ mi. To your place? Yeah. I don't mind. So no. Okay, kí n tán àbí ká lọ báyìí. Àwọn máa wá báyìí. Okay. Yeah. Right after you come to bá wọ́n mọ́ jọ òun wọ́n nù baby. Yeah. Ma. Ìyá gbogbo tó lójú jásí kòtò jásí gégélé Ọlọ́run má jẹ́ ṣìrìn àmì àkóbá gáfárà má jẹ́ wọ́n bẹ́ẹ̀ kòtò gégélé kí má fowó kànga dí kànga o ìyá gbogbo onípasàn ọ̀wẹ́rẹ́ ó fojú járẹ́wà gbogbo bí oró. Ìyá gbogbo iṣẹ́ ló dùn tó yìí. For my baby. Excuse me, kò gbẹ́nu sàn. Talk to me. Baby girl. Jẹ́ kí n tọ́ba. Ṣé ọ̀dọ̀ ẹlẹ́lẹ́? Baby. Pẹ̀lẹ́ gan. Kú àtàárọ̀. Welcome to my beautiful abode. Yeah. This is our bad dot. We don't know, but try, you know. But this is like a very old style. Wow. But don't worry, we could raise it like to like two stories. Two-story, all right. Yeah, Thank you. Yeah, pẹ̀lẹ́ gan. And then I want pool, you know. Are you on the pool by more? Okay, mind you. Èwo ni àwọn púùlù nínú ilé la wà ṣé kí wọ́n ṣe púùlù Olympic síbí ni. ẹjọ ṣé wọ́n wá campaign bí ni tán fi gorí. láì jẹ́ pé àwọn èèyàn fẹ́ sáwá tá wẹ̀wẹ̀ tìrìmù ta. Oh my baby, thank you. Baby. Oh. Yes, my love. And I want people in. Oh, introduction. Okay. I'm so sorry, my bad. So this is my husband driver. Your husband's driver? No, mi ò fi S kò sí apostrophe kankan. Okay, you mean your husband? Then at the same time, my driver is 2-in-1. Ọkọ mi, driver me. Yeah, I'm the husband. Okay. So this is my gateman husband. Ọkọ mi, then gateman. Oh. Well, that's very good. But my lady ò ní pẹ́ kú náà, bó ṣe rí. Wèrè wo ló sọ̀rọ̀ náà? Yeah, hello. Èmi ni mo sọ last. Ibi ni ọ̀rọ̀ ti dàbí wa. Èmi ni mo sọ. Àṣé ò tẹ̀lé. Èmi máa pẹ́ mi bàbá Àgbákò ni. Bàbá Àgbákò kọ́ bàbá Olúmọ ni. Abólóṣì ni ẹ. Ìwọ yìí ò ní pẹ́ kí mo ṣe ń wẹ̀ yìí. Ògógóró ló rùn lára èyí. Hello, Mr. Man. Okay. Èèyàn kan lè mọ gbé Miss Bush káàkiri. Miss Bush lásán ló gbé wá. Okay. Tó bá jẹ́ pé Rolls Royce ló ṣé o máa tún kó sórí ẹ̀ ni. Okay, boy, jẹ́ kí n sọ nǹkan fẹ́. This is Mr. Bushi. Who is boy? Okay, calm down. This is Mr. Don't call me Bushi. boy. Okay, No, I've heard you. This is calm Mr. baby. Bushi Outlander 2016. Ìyá ẹ̀ ò lè rárú ẹ̀. Kí ni ṣé ìyá mi ṣe Uber? Wọ́n fẹ́ lè ṣe Uber. Sórí mọ́tò yìí wọ́n ń charge ẹ̀. O lè wọ ẹgbẹ́ lọ yẹn, o lè charge ẹ̀ pẹ̀lú náà. Ìyá ẹ̀ ò rí rú ẹ̀. Bálọ̀ jẹ́ kó bọ́ sí ọwọ́ àwọn electrician tó jẹ́ pé bricklayer ni wọ́n tó bá bá náà lé yín jẹ́. Máa wò bó ṣe máa charge mọ́tò. Ọ̀bọ̀ kí ni bébì kí ló wò débẹ̀ tó fi wá gbèrú eléyìí sílé tó ń pè lọ́kọ̀? Ó ga ọ̀. Kó Jésù ló dáyàn gan kò gbọ́dọ̀ dá báyìí. Ọlọ́run ẹlẹ́dàá. Àṣìmọ́. Orí ẹ̀ dàrú èṣù. Àṣìdá. Ohun èṣùṣù kọ́. Calm down. All right. You don't have to be. Owó $7. Ibo lẹ ti rí wò lẹ́nu géètì náà ni wọ́n ti ráyè wò. Àwọ̀ lórí WhatsApp ni. Oh, irú yín ni ẹ máa lọ copy link. Ṣé òun nǹkan lórí Telegram? No. Má yapa. Ṣùgbọ́n you know what? You don't have to be rude to your son. Oh, okay. Ìwọ wá sọ fún àwọn yòókù ẹ pé new member today mo fẹ́ ṣe meeting pẹ̀lú yín. New member bíi ti báwo. Ó ti nínú mẹ́bàá bí tí máa kí ló sí ẹ gan-an. Ṣé òye ẹ má sọ fún mi pé ọkọ lẹ tún mú wálé o. Ẹ kò sọ́kọ̀ ọ̀run ọkọ̀ ayé ni o. No, mi ò like gbogbo ọwọ́ tẹ máa ń fún. Èwo lórí bíi kérọ́bù yìí? You don't have to be authoritative. Kó wá gbé mi bọ́lẹ̀ náà, baby. All right. Wá Ní kó wá wọlé. gbé mi náà. Come on, open the door. No. Wo la bro, àṣẹ láìsí ajára. Wá gbé mi gbígbé báwo. Ṣé mi mo gbé ẹ tó fi yọrí sókè bẹ́ẹ̀ yẹn ni? O tún gbé mi tì. Baby, àwọn eléyìí máa kọsẹ́ o. Baby. Olórí burúkú. Olóhùn ó pẹ̀ bí àgbà. You get big tummy. O lè pẹ́ bó ṣe wà. Ó ti ní big tummy jù. Babe lọ bá ṣílẹ̀kùn. Òun náà ti fẹ́ ṣe fún rẹ̀. Ó ti ń come out. Ó ti ń ṣe fún rẹ̀.
ó ti ń ṣe fún ẹ baby. Easy. Rọra now, compose ara. Sorry about that. About what? About that. Try to compose ara. Láì ṣe DJ Siki. Amọ̀rò pẹ́ ti parí. Ìṣàwọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe mí. Lọ bá mi bá tilẹ̀kùn. O ṣe tilẹ̀kùn. Baby, calm down. I'm sorry, I'm yours. Hey, hello boy. Orí ẹ yìí ni. Lọ tẹ́ bẹ́ẹ̀dì. No. O jowu. Ẹ bá lọ tẹ́ bẹ́ẹ̀dì báwo. Ẹ má bọ̀. Baby, let's go. Ṣé yóò ń gba bẹ́ẹ̀ ni? Ẹ yóò gba nǹkan tí mo mọ̀ bẹ́ẹ̀. Bàbá tí lórí bẹ́ẹ̀dì. Ó yá má bọ̀, má kọjú now. Precision wo? Líìkì ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ já fọ́ọ̀lẹ̀ tún kọ́ wo. Hello. Mo lọ Stanford. Ṣé condom? Mo lo méjì kò fún. Ó wà nù rẹ̀ pẹ̀tró. Mi tẹ̀ máa ń condom pọ̀ ni. Chop dọ̀kun. Ọmọ ayé ni ẹ. Adé mi báyìí, àfi bí ìdérí àbò ní. Má bà bẹ̀ yẹn jẹ́. Hello. Ẹ gbúrò mi. Ibi tí mo ń lọ sí nìyẹn má bà bẹ̀ jẹ́. Mo like bí tripod, mo like irú company sọ̀rọ̀ yìí. Má lọ gbé tí síbílẹ̀ fún máa gbọ́ soundtrack olórí burúkú bó ti máa sọ ìpàkà. Mo ti ń gbé báàgì bọ̀ mà. So, èmi ni mo ní. Ó dà pé ẹ fẹ́ ṣorí burúkú ṣá. Jẹ́ mi ń bá yín sọ̀rọ̀ bó fẹ́ ṣe dúró. Ẹ fẹ́ rìn lọ ni. Wọ́n ń jowú ni tó bá jẹ́ pé wọ́n náà wá ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣé mi mo call for meeting and team gathering, team meeting ni pé I want to introduce my new man to you. This is Michael. Too much money. Alias too much money, aka too much money. Too much money. He has a lot of houses inside his estate. Yeah. Because apartment mi kankan tó worst tó ìṣá. Yeah. Because I love luxury lifestyle. And he's very rich. Yeah. He loves luxury cars. Yeah. Solo, the most beautiful part of it is that he loves me so much. Would I share anything fún? Àṣepàdé lẹ́ni náà ni. Hey, please don't even go there. Èwo ni you can do anything. I won't do anything. I won't do anything. La wá file wálẹ̀. La sọ lẹ́nu la sàpòyà. Mi ò tẹ̀ sàpòyà kọ́ because mo gbádùn bí. Mo file mi lẹ̀, mo wà bí. Ó wá sọ pé he love you. Ṣé mi ò love ẹ. Ẹ jẹ́ àwọn tá ṣe o. That's okay. Hello, you want to bá mi gbé sí cartoon? Oh no. Wèrè wo ló sọ̀rọ̀ láìsí mọ̀rìdíà? Àwọn mọ̀rìdíà ni mo mọ̀ tán wo cartoon. Àwọn ọmọ kéékèèké. Sọ́pọ̀lọ ẹ ti yọ ni. Ó fẹ́ wo cartoon hotel, ó fẹ́ wo bọ́ọ̀lù. Ẹ wo ó ti tó ẹni sùúrù. Ó ń tó. Nǹkan tó wà lẹ́ ètò yín jẹ́. Nǹkan ẹni ò dẹ̀ kí n pé méjì kínú bíyàn. Ẹ try kẹ́ embrace. Bẹ́ẹ̀ bí nǹkan tó dẹ̀ sí ni. Sọ pé condom méjì ni mo lò. Ẹyọ kan ni máa fún. Ẹ calm down ẹni sùúrù. Ẹ má jù ú. Ẹ̀yin náà ìrántí pé nígbà tí gbogbo yín náà wọnú ilé wọ́n welcome yín dáadáa. Baby. Yes, my love. Èwo ni cook nínú gbogbo àwọn olórí boko yìí? That man. This very one. Yeah. Wá sún síwájú ní tiẹ̀. So ó ti jẹ oúnjẹ díẹ̀ mi. Ó jẹ́ kíkan ẹ tóbi tó báyìí. Come, how old are you? Yemi. Mi máa sọ mi kì. How old are you? So mo jọmọ 1990. Àwọn 1990 ni adúró yìí. Àwọn wo? Àwọn 1990 including you. Ìwé mi tẹ̀mí kan fẹ́ sọ kárin kápọ̀ ìyẹnìyẹn. Dídé tó dé yìí, má bàa lé ọba jẹ́ à ń kẹ́lé lónìí. À ń kẹ́lé lónìí. Ìwọ rẹ̀ fọ́n gbàdì. Lókun lékún náà bí ẹran. Ẹ má máa sọ̀rọ̀ ewo lè tó bá jẹ́. No, mo fẹ́ jowú tẹ́lẹ̀. Gbàyàwó lélẹ̀ náà. Ẹ má bínú sí i, ó ti lọ nù. Hello, excuse me. Hello, Drop it, stop it, drop it. Me like it. Baby, why? Ìgbà tí wọn náà dé bó ṣe entertaining. Alátẹnujẹ ni wọ́n. Nǹkan tó yẹ kí n jà fún. Why you don't be He was born in 1957. Ẹ má bínú. 1957 ni wọ́n. Níta ni ẹ. Èwo ló pe South Arẹwà nù. Ele. South Abirun lele náà. Ó ṣe. Ìwọ náà ó sọ èjẹ mi tó gbádùn ta. Orí ẹ pé sá. Èmi ló pè ní bọ́ọ̀lù. Kí ló bẹ́ẹ̀ ṣe? Má pè ní bọ́ọ̀lù. Ẹ wá yé. Wèrè wọ́n ló mú mi lé. Ẹ bẹ́ sori fún mi. Èmi lọ́rùn kan. Onílọ́jọ́ ọ̀run mi. Tí mo fi ń ṣaya gẹ́gẹ́
tèmi Yemi o tí mo fi ń ṣàyà gẹ́gẹ́ tèmi Yemi oúnjẹ àyà bá jiná kọ́ mọ́mọ́ jó mi lẹ́nu o oúnjẹ àyà bá jiná kọ́ mọ́mọ́ jó mi lẹ́nu tí mo fi ń ṣàyà gẹ́gẹ́ bébí ṣá Ọlọ́run ló mọ̀ bí a kò kí n lo tíṣù tó bá tọ̀ tán ni sáìdì bíi náà ni ó máa ń sábà ń dá dúdú ta lélẹ́yìí ìyàwó mi ẹlẹ́jẹ̀ dúdú mo ti rò bí ààrẹ ló máa wà mí ta ni hello yes ta ni ẹ arábìnrin mo ní mi ò mẹ́rí bẹ́ẹ̀ náà ló pè mí lálẹ́ àná kí ló ṣẹlẹ̀ náà mo sọ fún ẹ I have never been married for once mi ò tí ì marry I am not married mi ò mọ̀ ẹ́ ìwọ àti ta ni ọmọ wo ló bí fún mi hello màá report ẹ fọlọ́pàá o mo ní mi ò mọ̀ ẹ́ rí 419 ó lọ sí nígbà wo mo marry tí mi ò mọ̀ ẹ ò níyàwó jọ o mọ tó ń ṣe o yàyà bá jìnnà dà pé o fẹ́ tẹ́bẹ̀ yẹn tí má gbé kó pa mí tí mo fi ń sọ ọmọ gẹ́gẹ́ tí mo fi ń ṣàyà gẹ́gẹ́ tèmi Yemi ẹ kọ́lẹ̀ ẹ kọ́ àtàrà. jẹ́ káwọn kìíní yẹn kó clean dáadáa bó ṣe wá ń fọ yẹn bí pátá ìyàwó mi nìyẹn. ìyàwó yín ilẹ̀ mi pé ìyàwó yín àbí ìyàwó wa ṣá àlèlè mi jẹ́ sí. ok ẹ̀yin ẹ tiẹ̀ kọ́ bó tó bá fẹ́ fọrú pátá yẹn ó mọ̀ pé ojú ara obìnrin ó wà kí ni àwọn àgbàlagbà máa ń pè é máa ń ṣe àwọn kankan ó yẹ kó fi nǹkan fàfisí gbó bí ojú bẹ̀ yẹn. ẹ ṣe ní nfa lóòmù fọ ebe ẹ mọ fọ ọlẹ wàá gbà ebi sí ní ọkọ lìgì ni. ó lè sọ pé kí wàá fọ kí n sọ pé mi ò fọ náà ìwọ ló fẹ́ side service ló sọ kó kíní. eye service àbó nífẹ̀ẹ́ mi inú gbogbo yín ṣe bí orí gbogbo yín lẹ́kọ̀ọ́ tó pè mí kékeré wá bò ń fọ ẹ jọ o. wọ́n ló mọ̀ ọ́ yà gbà. bí mo ṣe ń fọ yìí therapy ni it's very very therapeutic pé mo kàn ti ń fọ mo ń fọ nǹkan tó wá látara ìyàwó mi kí ló ṣe yín ṣé máa fi lẹ́bù èmi wẹ̀yìn ni. táàbù gbogbo ti pọ̀ ṣàgbà bá mi fọ ilé mi. ok ṣé ló ní kẹ́ fún mi ní ọ́ndìsẹ̀. náà singlet tèmi ni o. ṣé wèrè nìyẹn ni ló ń ṣe máa ní sìgá ẹ̀ ṣé lórí burúkú ni kí máa bá yín fọ singlet. ṣé bó ti fọ sọ ní sí kó fọ kíní papọ̀. so kí máa ń fọ singlet yín ṣé wèrè ni. àǹsó wọ. ok ṣe ẹ bá bí mo ṣe jẹ́nu gbòòrò kí n tó débi ni lẹ́fù tèmi ju ti yín lọ. ọlá pé mi nífẹ̀ẹ́ ló jẹ́ kémi wà ń bí Yemi àti yín àsínú lẹ́fù náà. so ti wá bí gọ́gù ju ètè mi náà. ẹ dápẹ́ kó wèrè kó wájú mi jàre. ọ̀rọ̀ níbi tó wà yìí nìsín ọgbẹ́ni ó bá wọn kan bí o. tí máa jan pátá mọ́ yín lórí ṣé ìyá wèrè ni ẹ ní mi lára o. ìyá mi ló ń kọ́ sí gbogbo ilé ìwọ tó dé bá àánú lé sọ́mọ̀ pọ̀ báwọn èèyàn kan lé. ìgbà tí mo bá yàn kankan tẹ́ bá tẹ́ lọ́rùn kò ní fẹ́ mi náà torí pé ẹ tẹ́ lọ́rùn tó jẹ́ kó fẹ́ mi náà ẹ wo ọmọ náà ìdúró ọmọ ọ̀nà nọ́mbà dè mí ní lẹ́fù ju ayé lọ sólórí burúkú ni yín ni. tàbá rán ṣe pé bá a fọ ilé mọ́ n tó ń fọ yẹn ó ti di problem. wọn bí ire kan mi ṣe máa jẹ pátá mẹ lórí o. wàá jẹ pátá mọ mi lórí. máa jẹ pátá mẹ lórí wàhálẹ̀ ń pọ̀. wọn ò tó bẹ orí mi rè. èmi jẹ pátá mọ. a jẹ pátá mọ lórí burúkú ni yín ni. ó máa jẹ pátá mọ mi lórí o. ìṣe ní ìjàmọ ó ń dí ẹ̀mí. mo mọ nǹkan tí wàá ṣe fún ẹ. àbọ̀lọ́sì kí ló ń ṣe yín kí ló ń ṣe yín. ìwọ ó fi sísítẹ́ẹ̀mù tẹ ọmú ìyàwó mi. níbi ẹgbọ́n kò bí tẹ̀wá ẹgbọ́n kò bí tẹ̀wá bẹ́ẹ̀ máa ń ro bẹ́ẹ̀ máa ń dà yóò jẹ́ Brian kan. orí ẹ ò pé ọmọ ikọ̀ wéré ó lè ṣe ọmọ burú ṣé kí n má tàn lórí pátá ẹ̀ mo jẹ ọmọ mi lórí ẹ inú mi dùn ó dàbí gbàtọ́ pé kinní gangan ló fi nà mí lórí ló fi nù mí lórí. àgbàlagbà olóṣì ni. mo máa ṣe wèrè dàgbà wẹ́rì. ẹ jẹ́ ìta ẹlẹ́kan sí. nàmí pátá. ọmọ mo parọ́ sẹ́ mo ní bíbá ìlú wọ̀ mo parọ́ yẹ́ mi ò mọ̀ forí. ọmọ tó bá lè jẹ́ pé ìbá ìlú wọ̀ lóòótọ́ tó bá ti jáde lédi máa kà mọ́ ni. Ọlọ́run àwọ̀ sáfarabalẹ̀. a gbé súnmọ́ ilé yóò dẹ̀ máa gbà ajé. fún mi ringo. fún mi ringo. bàbá. Hello mama. Mo wà. Left tuntun wà ńlẹ̀. Ó yá kò ségèlè. Ìgbà wa ló máa jẹ́ báyìí. Pápápá. Ẹ wò ẹ bá fọ̀ títí àárọ̀ la. Ma get buyer fún. Kò sí wàhálà. Bó bá ṣe pọ̀ sí náà la ṣe máa rẹ́ni tó máa rà á.
No wahala. Ẹ jẹ́rìí mi. Ó ti lọ. Afa ó ṣẹlẹ̀ ní kí ló ń dín lọ. Owó dé kẹ́ tí mi máa ń nù ní tí bá ti gbọ́rọ̀ owó ọmọ ìyá mi. Débẹ̀. Ṣẹ́ni tó pè mí yìí, máa ní. Ṣùgbọ́n mi mọ̀ bí tó fara pamọ́ sí. Ọkùnrin tó ti gba mọ́tò ń di ẹ̀ tí mo mú. Àti tó 3 sí 4. Mi mọ̀ nǹkan tó fi ń bá wọn sọ̀rọ̀ o. Lọ́kọ̀ máa gba mọ́tò ń di wọn ni. Tó bá ti ń gbà báyìí, máa bá gẹ́ẹ̀tì dílà. Wá dẹ̀ ṣe kí ni. Ọmọ ìyá mi ó ti dùn nìyẹn. Lémi náà débẹ̀ kémi náà jẹ́ ń bẹ́ẹ̀. Ṣàánú mi náà bá ló ṣe ń wò báyìí. Láàkùn ṣe ọ̀nà tẹ́mi ti ń jẹ́ kí n fi bẹ̀rẹ̀ yín kẹ́lẹ́ blọ́ọ̀kì ìdè wọn. Ẹ wo pẹ̀lú nǹkan tí mo gbọ́ ìmì ìdúdẹ̀ máa kọ́kọ́ mọ́. Inú ẹ̀gbọ́n. Ọmọ ta dúró dé látàrú wá náà bá ló ń ṣe báyìí náà. Kí wá ló lè ṣe mọ́tò ìbá ètò overheating? Kò dé pé ta sáfìsì ẹ̀. Àbí bébí ó yà èmi náà lẹ́nu tó di nǹkan tó tún wá takú báyìí. But tí mọ́tò bá ti ń ṣe báyìí tó bá ti ń di lemọ́lemọ́, it's like engineer ó ti ṣe overworking yẹn. Overworking. Bóyá kéèyàn pààrọ̀ engine. Ṣé ìwọ ló test ẹ ló wá rí pé nǹkan tó ń ṣe ní engine ṣé o gbádùn mọ́tò 4 months mọ́tò tí ọjọ́ wo ló ṣe service ẹ̀ that means kí wọ́n lo mọ̀mọ́ ba engine jò fẹ́ gbó lọ́wọ́ mi o ti broke àbí. Èwo ni mo ti broke báwo? Àti mọ́tò tí wọ́n gbé wá láti ọ̀hún ó lè jẹ́ òyìnbó tó lò gbẹ̀yìn lọ́hùn ó lè jẹ́ pé ó fi ń ṣe fàyàwọ́ lọ. Nigerian youths gan gbọ́dọ̀ dẹ́ àgbàna fún yàn tó ilé kí ni gbogbo rọ́bìṣì ṣé wọ́n sọ fẹ́ pé òyìnbó máa ń ṣe fàyàwọ́ kiri ni. Sori mi ò mọ bí tó ti máa ń rí gọ́ọ̀tì mi mọ ẹni tó gúnyán fẹ́ tó ní tọ́bi òṣòro wọ́n máa sórí burúkú ọ̀rọ̀ with confidence ó ṣépè fún ẹni kọ́kọ́ ẹ̀ ní rabọ́ra lẹ̀ tuntun lẹ́ máa ra complete engine torí pé mọ́tò ń ṣe overheating. Bébí aṣá àjọ ń gbé lọ ni mi ò ṣiṣẹ́ mechanic kò dẹ̀ ṣe pé bóyá mo ń ṣe uber àbí mo ń ṣe taxify. ọ́ìlì ló wà ń bẹ àbí. Bébí má yẹ ọ́ìlì wo wá wọ́n wo. Ọ́ìlì ló clean yìí mọ́tò dẹ̀ ń ṣe overheating. Abiru alágbàkó ni ẹ mọ́tò tí mo rà tí ó ti pé 4 months. Òun náà ni mo sọ pé bóyá ká pààrọ̀ engine. Kẹ́ pààrọ̀ engine mọ́tò 4 months láì ṣe Nigerian use mo rà ṣé wọ́n ló bà engine jẹ́. Láìsí bá sì jẹ́. Sorry baby kí ló ṣe mọ́tò ẹ̀. Irú béèrè àgọ̀ wo nù. Ṣé kí ni ìtumọ̀ baby kí ló ṣe mọ́tò ẹ̀ ta ló sọ fún mi pé òun ló ní mọ́tò ìyàwó mi ni àjọ ń jáde lọ ni you don't see me. Kéèyàn múra báyìí kọ̀yàn tí mo pọ̀ ọkọ àti ìyàwó ń jáde ni. Sorry ṣé ọkọ ẹ ní wọn ni. Ọkọ ni. Ẹ má bínú sá ẹ má mind ẹ it's just a nuisance. Yes. Ìwọ náà mọ̀ confirm agree ẹ ti gbọ́ ó ní nuisance lòun nǹkan tó ṣẹlẹ̀ ni wípé à ń drive lọ ajáde yìí any small thing báyìí mọ́tò tí ń ṣe overheating so eléyìí tẹ̀ wá ni ó tẹ̀ wá lọ rẹ́ẹ̀dì tán tá bá ti wá tan AC gangan ni problem máa ń dé o èmi délé mi ò like ooru aṣáwọn park pé òkè kí ló ń ṣe ní nuisance ìbá ni pé ká ní ra engine bọ́ra lẹ̀ a máa ra engine tuntun ni mọ́tò tí mo ṣẹ̀rà tí ò ti pé 4 months láì ṣe Nigerian use tó kú bọ́ ní o. Bọ̀ kò yẹ kó lè máa fún yín problem mọ́tò tẹ̀ ṣẹ̀rà few months ago ṣé mind bá bá yín change ẹ̀ like bá upgrade ẹ̀ fún yín. Okay, ṣé dílà ni mi? Dílà ni mi. Ẹ máa rí plate number mi, dílà car ni mo ń lò. Mi tẹ̀ rí wájú. Ẹ wo, mo ṣe ra mọ́tò yìí kò tí pé 4 months. So mi ò tẹ̀ ní mind mi lówó kankan tí mo fẹ́ fi swap. Àti pé tí má tiẹ̀ fẹ́ wá exchange, àbí mi tí bá fẹ́ swap. Èló ni mo máa fi sí tí má fẹ́ ra Benz àbí tí má fẹ́ ra Highlander Toyota. Wo baby, o ní láti swap. A máa jọ dé car lot mi, wà kàn náwó sí mọ́tò tó fẹ́ and it's yours. For real? O ní láti fòye o ní owó kan. Ní ká lọ́ọ̀jì ọ̀dọ̀ yín. Lọ́ọ̀jì. Ṣé kọ́tàǹkì ni mọ́tò ń bẹ̀ ní láì ṣẹja àrọ̀ ni wọ́n fẹ́ pa lò? Will you keep quiet? Ìgbà tẹ́lẹ̀ yẹn máa náwó sí kan. Excuse me. Sàṣé ibo lẹ́yìn tí ń kó àwọn mọ́tò tí yín wọlé? Máa ń gbé mọ́tò wá láti Canada, America. Kò sí ìlú tí mo kì í gbé mọ́tò wọlé. That's great. Ṣé ẹ máa ń order online wọ́n máa ń bá yín ṣe? No, máa lọ sí Canada. Máa ra mọ́tò tí mo fẹ́. Máa ship ẹ̀ wá sí Nigeria. Máa dé kó sínú. Fúnra yín ẹ máa ń wọlé sí Canada jáde. 100%. That means pé pálí yín. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ bá mi order baby bicycle láti Canada. Bí èlò nìyẹn àbí èèyàn ṣe pọ́tàkì lọ. Kò sí nǹkan tá a kì í order. Mo still constitute nuisance. Ṣé wọ́n kàn pa fún yín? Ṣé dandan ni fún ẹ? Kẹ̀kẹ́ tí mo fẹ́ fún wa. Ẹ wo brother àìmọye àwọn ọkùnrin ìsìn àwọn àti promise and fail wọn jọ wà báyìí. Ẹ wo ẹnu pọ̀ mi ò mọ̀ bóyá òótọ́ lẹ̀ ń sọ àbírọ́ inú pọ̀ jà. Wo bébì mo understand nǹkan tó ń sọ. Wo bébì èmi ò kí ń ṣe inú pọ̀
talk and do òun lèmi. In fact, láti confirm, jẹ́ kí n pe Carlot mi kó bẹ gbé mọ́tò wa kó tiẹ̀ kó kúrò lọ́ndà orin náà. Ẹ fẹ́ pe mechanic àbá fẹ́ pe màá pe ọ́fíìsì ọmọ ẹgbẹ́ mọ́tò mi wà fún fine girl. Ẹ ṣọ́ ọ̀pọ̀ yín ni wọ́n ṣá. I'm the husband. Nuisance nìkan ni máa rẹ̀. Ẹ sáré mi kọ́. Àbọ̀ ń ṣe nuisance. Baby, mo rò pé ó fẹ́ lọ wẹ̀ ni ká ètè bẹ̀rẹ̀ iṣẹ́. Yẹ ká bẹ̀rẹ̀ iṣẹ́ táwa ṣe náà. Òótọ́ ni, Adébíyẹ̀yìn má ṣe àgbà ọ̀lẹ ni. Ṣùgbọ́n ìwẹ̀ lákọ̀ọ́kọ́ máa ń wẹ̀ ká tó jàre ọyẹ́. Ó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Kí ni ìkùnà baby? Mi dẹ̀ mọ̀ bóyá o máa ṣe fún mi. Báwo lè ń sọ̀rọ̀ báyìí? Name anything tó bá fẹ́. Máa ṣe fún ẹ. I got you 100%. Cause me trust ẹ bóyá you love me àbí bóyá n kò fẹ́ jẹ nǹkan tó fẹ́ jẹ ó fẹ́ sá lọ. Nǹkan tó dẹ̀ ń sọ yìí dẹ̀ ń dùn mí o. Kò bá mọ bí ọkàn mi ṣe rí sí ẹ. O ò ní sọ nǹkan tó sọ yẹn. 100% love mi kò wá lesser than 100%. Trust me. Okay. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ yìí mi fẹ́ kó kọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣé o lè transfer gbogbo owó account sínú account mi? Gbogbo owó account mi sínú account ẹ. Ìyẹn ló wá ń kára mọ́ látẹ̀kàn. Ló ń pòwe ló ń lọ síwájú ló ń lọ sẹ́yìn. Ìyẹn ò ṣe problem náà. You're running. 100%. You do it for me. I can do it right now. Yeah, do it. Kì í ṣe ń sìn? Yeah. Kì í ṣe ń sìn? Yes. Mo bá a pẹ̀lú máa ń lọ. Mo ti ṣe password mi lẹ̀. Wo gbà balance mi nìyẹn. Transfer everything to an account mi. Ṣé wọ́n ló ládùúró owó? Èmi ni mo ní náà ṣe account mi ni mo ṣe login síbẹ̀ fún ẹ. Ṣé o ń ṣe fraud ni? Fraud bí báwo? Legit business ni mo ń ṣe. In fact mo ṣe gbowó contract kan síbẹ̀ ni. 100%. Transfer everything. Wow. Or the bank. Can you transfer gbogbo? Transfer everything. Yeah. Transaction pin. Pin 2244. In case of a transfer next time. Only. Successful. I love you so much. She was there low because I been got to wash. Taking the little shower. I'll be right back. Yeah. Mama, I expect to go to Bami Bash. Baby. I love you, baby. You're so sweet. Why enjoy? Abi show fe to son. Kí ló pè àwọn colleague en sale. Mo fe to son. Èmi àti ẹnìkan àti wa okay. Mo like ro ma polo lo. O ma láhùn o. Baby jẹ́ kí n láhùn. Kó bá pele jẹ́ kí n láhùn. Jo, mo ma ho je láti bá ẹ ní o kin today. Mo sọ. Bo ma pè wọ́n. Ọlọ́run má jẹ́ ṣe àmì àkóbá gáfárà. Má jẹ́ wọ́n bẹ́ẹ̀ kòtò kékeré. Kí má fowó kànga dí kànga o. I feel you creeping, I can see from a shadow. When I jump up in my Lamborghini Colado, maybe go to my place and just can't keep like tapo. Impossibly being over. Look back at what miss back that. All of the flows like that. Give me some more like that. Give me some more like that. Oh, Sagan! Oh, Sagan! Oh, Sagan! Oh, Sagan! Oh, Osile! Madam, we are still waiting, ma. Yeah, easy. Wait, what was sorry? Olórí burúkú, love of my life ni madam tiẹ̀. Ayé ẹ ti bàjẹ́. Àwọn wèrè kan àmọ́ bóyá bó ṣe débi gùn tẹ̀. Baby, ẹ má bínú, ẹ mọ̀ bójú bá ti pàlàpà yọ dààmú gùn fewúrẹ́. Àwọn ọmọ 1990 ni wọ́n sọ. Hey, stop that. Kí ló máa ṣe gan-an? Ìwọ wà kàn máa dárúkọ 1990. Ṣé òun ṣe ní passport office àbí wọ́n lòun ìṣù kínní ni? Kán bí ọmọ lẹ́yìn náà, ó máa ní ọmọ 1990 ni. Ó ti tó, excuse me. Ìwọ ló ní we are still waiting àbí? Bẹ́ẹ̀ni ma. Ayé ẹ ti bàjẹ́. Olórí burúkú. Hey, stop.
ó yà wèrè sá. ẹ fi sílẹ̀ baby of the house. màá ní kó pa ẹ lórí ó ń fò lè jà ẹ lẹ́yìn. ẹyin tó ojú tẹ̀yìn ó decorum please. gbogbo yẹn máa ṣòfò. ó máa ṣòfò ni ẹyin tó fi sílẹ̀ ti bàjẹ́. Excuse me, I'm talking. I don't like it. Am I? Chef, show for me like it now. Stop it. Keep quiet. Ó ní ẹ dákẹ́ ẹ fẹ́ ṣòfò ni. Baby mi torí kò rẹ́yìn. Mike. Yes. Keep quiet. ẹyin tó fi sílẹ̀ ló bàjẹ́ bíbí. So you're all looking cute. Beautiful. Sweet. Sherry, àwọn tó yìnbó òye náà máa ń feel pé obìnrin nìkan náà máa ń lo beautiful fún. It's just an adjective to qualify anything. Alright, baby. Anything, an animal thing. It's a warlord. Olórí burúkú. Okay, so. Baby, a woman yọ lórí ẹ. Mi ò tẹ́ ti nǹkan. Àsánkà ni. Ó fún ìjọ sẹ́sì àwọn ìyá rẹ̀ ń bọ̀. Orí lè gbó ìsàlẹ̀ ògbó. Hey, Mr. Man. Torí bá gbó, ìwọ dorí mú. Èmi ni mo dorí mẹ́ ni. It's okay. Ṣé mo sọ fún ọ gbogbo ni? Èmi ò débẹ̀ rí. I am so happy today. Wọ́n ló fọ̀nà bẹ̀ hàn mí, orí ẹ̀ ò pé. What's happening? Kí ni sarúgbó nu wa náà? 1990 ni wọ́n náà. Ta ni 1990? Ọmọ rubbish gbogbo èyí kò ṣe bébí èyí mọ ní kò ṣe pé wọ́n gan. 1990. Tó bá ti pè mí nìkan kí n dá wà níbà àwọn wèrè. I am so happy today. Inú mi kàn dùn lẹ́ni. Tó bá yẹ pé olórí burúkú ara yín ẹ ní account ní 1 or 2 social media ni. Mi bá ṣe give me. Mo máa ń ṣe to go. Yẹn ti lọ. Ìwọ ṣe to go. Ẹni àgbà ni to go ti pẹ́ ètò náà ti pẹ́. Ọmọ 19. So mo fẹ́ ṣe giveaway mi bá ní. Kọ́ ẹ pé tí n bá post giveaway yín náà lè máa wá win ẹ̀ lọ́ndà post mi. But Ọlọ́run ti fàtíjà tí mo yín síbi tó nira. Orin yín ò pè débi pé kẹ́ ṣí social media platform. Excuse me, I'm talking, okay? You keep quiet, okay? Anyways, mo fẹ́ kẹ́ wọnú pool kẹwẹ́. Wow, where? Mo fẹ́ kẹ́ wẹ òṣì àti ṣẹ́yìn dànù. After that, a máa wá wọnú ilé. Mo fẹ́ kẹ́ bá mi fi butter sórí bread mi. Butter. Ẹ dá padà. Kí ni bébí mi sọ̀rọ̀ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ sí lọ́jọ́? Olórí burúkú ni yìí ni. Kí ló dé pé tó bá kọ́ ilé ẹ̀yẹ ìkóra yín lé náà? Ṣé o sọ wípé bá fẹ́ swim aṣọ náà fi máa ń swim ni? Máa bọ́ aṣọ yín ni náà. Ẹ dẹ́gbẹ̀ẹ́. Kò sí dànù. Ẹ má rush baby mi. Ẹ má rush mi. Ẹ má bẹ́ẹ̀ lù mí o, ẹ̀yin tó fi ṣẹ́ sọ. Ẹ̀yin olórí burúkú fẹ́ lọ. Ẹ jẹ́ kí. Wájà lọ. Mo kọ́. I'm coming. Okele tó bá mọ̀ swim má wọ̀ bẹ̀ o. Baby. Sorry, God. Baby of the house, oya latan. Ìwọ ọ̀rọ̀ bọ́. Kí ló dé tẹ̀sẹ̀ bí wọ́n tẹ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀? Síkì bẹ́bí mi á. Kí ló dé tẹ̀sẹ̀ bí wọ́n tẹ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀? Ẹ ṣáájú ayé mi latan. Kí ló dé tí sọ́dún ṣe?
Lele, bá ń bá mi àmì kan gbá. Bétí ọ̀tún bá mí, àmì kan tòsì. Béjò bá mí, àmì kan lọ́gbọ̀lọ́gbọ̀ díẹ̀. Irú àmì ara wo lélẹ̀? Ìyẹlé màálé kì í ṣe mi ṣá. Kókó gi ihungi, àlà funfun kí ihun òrìṣà. Ìràwé egbò ẹ má jẹ́ kíyà jẹgbó. Ìràwé ọ̀dọ̀ ẹ má jẹ́ kíyà jọ̀dọ̀. Nítorí ọtí tó lóun ó pajá ò rájá pa. Ọ̀gọ̀rọ̀ tó lóun ó pàgbò lè pàgbò. Ó dẹ̀yìn òṣùgbó ká tó gbọ́kú ẹdán. Ó dẹ̀yìn ìgbí ká tó fi kara ohun ẹ̀hà kòkò. Ẹgbẹ́ ọ̀run pè mí. N ò jẹ wọn. Aṣọ pupa ni mo fi ránṣẹ́. Nítorí aṣọ pupa kan ìbókù wọ̀sà. Michael, ìwọ ni. Èmi làwọn ẹbí Michael ń sásì kó lè kúrò lọ́dọ̀ mi. Kò burú kò bàjẹ́. Mo kúkú ti gba gbogbo nǹkan tó dá lára Michael. Agolo mílíkì mi mo ti mú tán. Jẹ́ ń dágolo ẹ̀ padà fáwọn ẹbí ẹ̀. Wọ́n lè fi ṣe mọ́ínmọ́ín, wọ́n dẹ̀ lè fi máa wọn foodstuff ńlé. Choice wọn ni. Hey guys! Kí ló ṣẹlẹ̀ báyìí? Ṣé wèrè ni? Ẹgbẹ́ wèrè jáde. Ta ló ní nuisance? Ayé ẹ dákun ẹ ṣàánú mi o. Màá jà o. Ẹ ní ṣe oríire pé. Get out! Don't come to me. Tó bá dọ́dọ̀ mi. Olùgbàdì ayé, Olúwa ṣe. Bébì mi. Ọmọ oṣù. Bébì mi. Olúwa ṣe. Ẹgbẹ́ wèrè yìí jáde kí ló ṣe é? Olóṣì. Gbàyàwó gbàyàwó mọ́ mi lọ́wọ́ olóṣì. Excuse me, everybody come here. Gbogbo yẹn wá. Decorum. When I'm talking, you all keep quiet, okay? All right, baby. Kilo wá sí báyìí. Kilo tún ṣe yín. Kilo. Come, go back. It is okay. Shush it, please. Mi fẹ́ mọ̀ irú èèyàn tó ń ṣoògùn fún. Débi tó máa ṣe àfẹ́rí fún tó máa wọnú ilé wa. Excuse me, please, I'm talking, please. You are welcome. Ẹ má gaslight me. Mi ò fẹ́ rí wèrè yẹn mọ́ ní inú ilé. Ọjọ́ tó bá wọnú ilé ẹ ti ṣorí burúkú nìyẹn. Ṣé rí wèrè? Kí ló tún wọ́n bẹ̀? Kò ní jẹ́. Ẹ pa. Ẹ jọ sẹ́ni ẹni sùúrù náà. Kí ni máa ṣe àwọn ọmọ ọ̀sìn báyìí náà? Ẹ wo àwọn ilé náà tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ tún ṣe ń Hello. Àwọn wo lọ́mọ̀ sí? Ẹ mọ̀ gbà mí kẹ̀ ládàá. ọmọ ọ̀sìn ni ọ̀. Èmi. Ó dà tó mo ti ń jọ làwọn lójú ẹ o. Ìwọ ọmọ 1990. Ẹni sùúrù. Èmi bébì jẹ́ kí bẹ̀rẹ̀ ìwí. Ọmọ ọ̀sìn ni ẹ. Kí ló ṣẹlẹ̀? Ta ni? Ẹ pa. Ẹ máa yanjú ẹ. Gbọ́kọ̀ no. Wọ́n ti lé ọkọ mi nù. Jẹ́ àmọ́ ìyàwó tó pa mí wàhálà wò lélẹ́yìn báyìí. Bébì. Ṣé bẹ́yìn dà tí ẹlẹ́jọ́ wà nílé? Ní sùúrù. Ṣé bí nílé lè yí wá? Ẹ kàn sí ẹ̀jẹ̀ kí ló. Èmi ni tí ìgbádùn bébì. Ẹ mọ̀ pé mi ò gbádùn níta wà. Ẹ má bà tèmi jẹ́. Jẹ́ kí mi sáyé lórí náà. Ẹ má ṣe báyìí. Ó máa nídìí mi báyìí. Ewé gbòmí wò ó ẹ̀gbọ́n rẹ̀ rí. Ńgbò wá jẹ̀gbọ́n mi nǹkan. Ṣé ó sì tí wọn náà wá tó di gbé kalẹ̀ sínú ilé? Ẹjọ́ fọ̀sẹ̀ sí. Ọmọ gan fẹ́ nu ọ̀ra o. Mo pè ọ́ kí n lè kí ọ́ lọ ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n rówó o. A fi wà ń wara mórógùn ọkà.
òun ní ń dá kòkó lu o. ó sọ yẹ di ambassador siman shinap ní ìsìnlá endorsement. fún mi kí n ṣèkà fún kan nù. ṣé lè ń bá mi ṣeré ni. kí ló ń ṣe mí. wọ́n gbé ọṣẹ́ pè ní àbẹ́dì ní dì ọ́. èdè ní dì ọ́. sóun ni wọ́n báyìí wá gbà lẹ́tẹ̀yìn báyìí. àbẹ́ẹ̀rẹ̀ bó ṣe rùkú. irú iṣẹ́ wo wá nù. aláǹgbá mọ̀ ń pa báwọn oníṣègùn. àti mi jẹ ló ń fún mi. gbàngbàngbè. ẹni tó ní fóònù ti kú. Ṣọlá àbúrò wọn orí ẹ̀ bàjẹ́ ni. jáde ayé wọnú ilé kásá ìṣòro ọkàn. ìwọ gan lákìyèsí ni etí mo fi ń dá fìlà dúró. mi wà lókè máa wà. kò ṣe gbónú rẹ báyìí. ẹ bà nǹkan jẹ́ mọ́ mi lára. mo bẹ ìbẹ tí ọ̀yà bẹ tó fi forí gba ọ̀tá ọdẹ o. wọ́n gbé ọṣẹ́ pè ní àbí pè ní ń jà ọ́ tẹ́lẹ̀. bàbá dẹ̀ mọ́rù kọ́ dẹ̀ fi sọ ojú mi bá wọ́n dẹ̀ gbá ọmọ yẹn. ìwọ ọmọ yìí ń torí Ọlọ́run. èyí tí mo ṣe yìí kò gbọ́dọ̀ hún mi o ẹni mo fẹ́ kó fa ayélẹ̀ kó gbọ̀rún lọ. wo iṣẹ́ rẹ rí. ṣe rí kálukú tó ń gbé fún yín ó pè ló òun kọ́ lọ́nà àbáyọ sí ṣòro ayé yín o. pẹ̀sì máa wọ́n má àbórí ń ta ọ́sà. kò gbẹ́gẹ̀ wá wà lápá ń sin àbọ̀dọ̀ burúkú yẹn. o mẹ́rin àbọ̀kọ́ ọmọ pé mi mo dúró wájú. ta ni ẹ̀ kan. wọ́n yẹ gbẹ́gẹ̀ sí mi o lọ béèrè dáadáa ẹni dọ́rùn rẹ̀ wọ́n ti lápá kọjá sẹ́yìn. wọ́n náà lẹ́kọ̀ọ́. bàbá rẹ ò lẹ́kọ̀ọ́. mami ilé ọ̀dọ́ bẹ̀ sí mi náà. bá a bá jẹyọ kan tó dúró lójú kòkòrò ni. mọ̀jẹ̀ ọ̀jẹ̀ mọ̀jẹ̀ ọ̀jẹ̀. àwọn tí mo fún ní àfù ti kú dànù. ọjọ́ àbókí ti pẹ́ ní sábò ọ̀gbẹ́ni jama wash jásíkò tó jásí kékeré. ta ló wà ń bẹ̀? èmi ni. ta ló ń jẹ́ mi ni kò fẹ́ yẹ ń tọ̀ ta ló jí uniform wa tó ń wọ̀. Michael wo ṣé Michael ìkejì àwọn ẹ̀ǹjẹ̀ Gabriel. Michael too much money. Too much money wèrè wo olówó ló ń ṣòṣì kiri kí ló ṣẹlẹ̀. ẹ jọ ń torí Ọlọ́run. tó bá wọlé máa bàtẹ́ jẹ́ o wọ́n á fojú sunkún ẹ̀ o. ọlọ́mọdé kan fojú sunkún wa mo fẹ́ rí fẹ́ mi ni. ta ni fẹ́? ẹ̀ẹ́dẹ̀ tún béèrè pé ta ni fẹ́ mi. ìyàwó tèmi ni wọ́n ń pè ní fẹ́. ìyàwó Wálé máa sọ náà. láíláí ẹ má bà mí du ìyàwó mi. ok tó bá nífẹ̀ẹ́ yìí náà ṣé ó máa fẹ́ mi lẹ́yìn ni. ẹ jẹ́ kí n rọmọ yìí ọkàn mi ń ṣàfẹ́rí ẹ. wá o òṣàjẹ́ ń pẹ́ méjì ọkùnrin ò sí o mi ìfìyàwó mi báyọ̀ ṣeré dé gbogbo oṣù tó ń ṣe. ìyàwó yín báyọ̀ ṣeré mo mi sọ ọmọ ọlọ́mọ mo fẹ́ rí ẹ sọ pé ìyàwó yín báyọ̀ ṣeré. tó bá mi sọ ó dẹ̀ lọ mi sì ilé yín ó nọ́nà lé. irọ́ mi máa rí o. ó lè rí. ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín Ọlọ́run wàhálà inú ẹ̀sẹ̀ tí mo sùn mọ́jú. inú ẹ̀sẹ̀ mo ti lé mi ẹnu ẹ̀sẹ̀ tí mo sùn mọ́jú àyà mi ṣe pì ọkàn mi ń ṣàfẹ́rí ẹ mú mi ṣe gan. tí ẹ jẹ́ ń rí even if it's for the last time. sórí láàrin mi àti ẹ kí n má pa ọ fẹ sórí bó ń ṣe lé ìdùnnú tèmi ni o. ọkàn mi ń ṣàfẹ́rí ọmọ yẹn náà. ẹ tó fẹ́ bá jẹ́ bẹ̀rẹ̀ o de fẹ́ pa ẹ́ sí mi lọ́rùn bí. ẹ̀ẹ́dẹ̀ jọ. má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́kẹ́ ẹ̀ẹ́dẹ̀ jọ. ìfẹ́ yọmọ àlè. ẹ̀ẹ́dẹ̀ jọ. má yọ lẹ́sẹ̀ má bàtẹ́ jẹ́ o orí ẹ̀ yìí sá sọfẹ́ lé mi kó ń dẹrù mi tí ìyàwó mi bá yọjú tó bá rí mi pé mi mẹ̀tọ́ mi lẹ́tọ̀ọ́ ńkọ́. gbọ́dọ̀ wà nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa kò gbọ́ mi yé. ìyàwó mi máa sọ ọ́ sí pé òun ní kí n ṣe nǹkan mi ò ṣe ṣé ó dẹ̀ dá kí ìyàwó máa bọ́kọ ìṣòro kọ́kọ́ kó yé létí dìdí. ọkọ mi ń ṣàfẹ́rí ẹ̀ ní ẹjọ́ ẹ jẹ́ kí n rí. ọkẹ tó bá ń ṣàfẹ́rí ẹ̀ lọ ṣàfẹ́rí ẹ̀ sí lé ilé. ẹ̀ẹ́dẹ̀ jọ́nà wọ́n tẹ̀sẹ̀. kò fẹ́ yé ilé ìṣá. ṣé ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ní o. wọ́n play mo ṣe rí ẹ pé bàbá wèrè yẹn. ẹ wá gbé mi kó mi báyìí. dídẹ máa pariwo lè rẹ. mi ní lọ ṣé bíbí ni mọ́tò yọ gbà ibi ni wà gbogbo orí mi. ọkọ mi sí lọ́rùn ni. kí ló tún ṣe báyìí lórí ìyàwó mi. ìyàwó yín àbí ìyàwó gbogbo wa. gbogbo ẹ mélòó. mi ò ní lọ. ṣé inú lẹ́kọ̀ọ́ èmi kọ́ ni bàbá lé yìí ni. àfi tí o bá jáde ló kú aláyọ̀ máa tẹ orí mi kọjá ni. bó ṣe ń ṣe bí ọmọdé ẹ̀wù bá lè lé bóyá ń ṣe. olókàn mi ṣàfẹ́rí ẹ̀. ìfẹ́ ti báyé wèrè jẹ́. ó yẹ kí n rí fọ́tò ẹ̀. rírì ni. ìbáròmọ̀ yìí máa kú. tó bá kú inú tèmi dùn ni. Ibùdó mi ṣe ká ẹ̀kẹ́ àwọn kiri ọ̀tẹ̀. ọ̀dẹ̀ wo bóyá rí. Ibùdó mi ṣe ká àwọn ilé ìsúnmí ọ̀tẹ̀. wàhálà tiẹ̀ nìyẹn lóṣì nǹkan tá a máa ṣe rè lọ dúró síbì kan tó bá ti ń bọ̀ máa jẹ́ kó mọ̀ dìde má ṣe bí olóṣì ó kàn tó bí olóṣì àdúgbò dìde. so Michael wà ń ta òun bèbè. olórí búkú ẹ̀ wà ń ta ó fẹ́ fo fẹ́ǹsì gan wọlé mo rí bọ́ọ̀ ni kò ń ṣe fọ́ọ̀tì ẹ̀ náà bébì ìwọ ni náà ṣó yẹ kó gbèrú tó dàbí ẹlẹ́dẹ̀ gan yẹn
Ṣé dẹ́dọ̀dẹ́dọ̀ mi ò ti ṣe odò dẹ́ pa àrọ̀ gidigba báyìí? Bébí àrọ̀ gidigba kọ́ ló pa, wéèlì ló pa. Olórí burúkú ni bàbá ìṣẹ́ kí wọ́n náà máa gbèrú yẹn tó dàbí ẹlẹ́dẹ̀ẹ́ gan yẹn. Idiot ni bọ́ yẹn náà. Ó débi ó kàn ń ṣe falafolo. Àwọn kan ló dẹ̀ bá lọ́dọ̀ ẹ̀. Àsọkọ. Ó ti yé mi. Ojúbọ̀rọ̀ ṣe gba òun lọ́wọ́ gbà. Excuse me, Mumbo. All right, baby. Oh, baby, oh, àbí kí ló pa sí ẹ lọ́rùn. Wàá ṣẹ̀wọ̀n. Ọlọ́run má jẹ́ ṣìrìn àmì àkóbá gáfárà. Má jẹ́ wọ́n bẹ́ẹ̀ kòtò gégélé. Kí má fowó kànga dí kànga o. Ìyá gbogbo onípasàn ọ̀wẹ́rẹ́. Ó fojú jára wá. Michael ti fẹ́ di kólókóló ọrùn ajá tí kì í fàjà sílẹ̀. Anyways, kò ń ṣẹ̀bi Michael náà. Tí mi ò bá tú Michael sílẹ̀, ọpọlọ ẹ̀ ò ní padà sípò. Àmọ́ kàkà kí n tú Michael sílẹ̀ fún àwọn ẹbí ẹ̀ kó máa lọ láyà àtàlàfíà. Má kúkú fọ́gbà yànga. Torí ẹnu Michael ti lose jù. He talks too much. Tí má lọ tú sílẹ̀ ń sìn, ó lè padà wá bá mi fà wàhálà. Mi ní jẹ́ kó wúlò fà rẹ̀, ò ní wúlò fẹ́ bí ẹnu tán Sannsi. Tígi tọ̀pẹ ní wèrè ṣìdí hàn. Alábọ̀nbọ̀n kì í dágbére kó tó kúrò nílùú. Michael, kò mórí légbó. Kini yẹn now? O make sense now lórí kíni? Kí là ń bá ká? Yes now, mo ní mo máa káyé ìyẹ̀pẹ̀ tó wà nílẹ̀. Ẹ kó calculator wá. Ní tí mo lè kà ní ṣé àwọn bíbù yìí mọ̀ mí o. Àwa máa okay báwo rí ẹ gbó mi wá, a máa ka omi. Oh. Kí nìyẹn? Bẹ́ẹ̀ ṣe wà yẹn mo lè jó fún yín gan tẹ́ bá fẹ́ kí n jó máa jó pàpàpà súpé ẹ má worry ẹ jẹ́ ká pàdé Germany mo ní level ẹ̀yin lẹ̀ mọ̀ náà kí ló ṣe ẹ máa wà àwọn people I'll see you later. Ẹ máa rí i pé rice àti ata ló wà níbi pẹ̀lẹ́ ẹran àti pọ̀nmọ́. Mo mọ̀ọ́mọ̀ nìkan jẹ́ kí rice yẹn rọ̀ kó dàbí túwó ni. And the reason mo yẹn ní kọ́ ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kí gbogbo yín kẹ́ ṣe competition yẹn dẹ̀ lélẹ̀ ẹni tó bá jẹ oúnjẹ yìí rádaràda tó jẹ báṣubàṣu tó ṣe ṣàkàṣàkà tó ń irritate rẹ̀ tó ń ba orúkọ ìdílé ẹ̀ jẹ́ látara oúnjẹ yìí tó wá fọ́nì sí mi tẹ́ pé bóyá ń ṣe rọ́bìṣì yẹn mo rí Mr. Ibu mo rí Ọ̀kàfọ̀ mo rí Londoner lójú ẹni yẹn ni mo máa gbé jáde. Mo kàn fẹ́ kẹ́ ẹ ti ipa sí oúnjẹ yìí kẹ́ fi borúkọ ìdílé yín jẹ́ máa má kí yín o. Mo fẹ́ kẹ́ ẹ kánjú tulú ọ̀rán pẹ̀lú ráìsì yìí ẹ tẹ̀lé bàṣubàṣu pẹ̀lú ráìsì yìí. On your mark. Tí bá sọ pé on your mark ẹ gbọ́ sókè on your mark. Tí n bá ní set ẹ máa gbọ́wọ́ sílẹ̀ tí n bá wá ní go mo lè ṣe máa tọwọ́ bọ̀. On your mark. Ẹ gbé ọwọ́ yẹn sókè dáadáa. Irú àwọn competition by competition sọnù ni. Competition sọnù. Ọwọ́ èèyàn kan ló dàbí báńtì tí wọ́n fi ń gbá ẹ́gì.
So ti ṣe bíríkìlà tó bá wọn kó yẹ̀pẹ̀ fílẹ̀ ni. Ẹ wo ṣe ń tẹ̀sí ìjà. Set! Hey! Set! Go! Ẹ gbà. Wọ́n mọ̀ ti dì mí lọ́wọ́ mú. Wọ́n ti dì mí lọ́wọ́ mú. Ẹ ti dì mí lọ́wọ́ mú. Oúnjẹ Sparrowjara gbogbo sweaty agbárí ẹ̀ tó ti pa yẹn ló ń jẹ. Idiot. Ṣé mi tó ń wìn nù yín ṣá? Wàhálà ìbọ̀bọ̀ wèrè yìí. Tóró ló bìgì ju gbogbo yín ló túṣù gbogbo yín lẹ́wọ́ bóyá ṣe. Báwo ni túṣù bá ṣe máa fọ́ méjì jẹ o? Ẹni tó rí ẹ̀ ti burú máa kó Sparrowjara látara ẹ̀ ẹni tó ya wèrè. You are the winner, baby. You're going out with me. Ẹ̀yin náà wò ṣe pọ́ọ̀ṣì tó ẹni tó lo àgbẹ̀ owó ìṣe ẹ̀wọ̀wẹ̀. Ẹ̀gbọ́n yìí náà ti jọ wèrè o. Olórí burúkú ni wọ́n irritate mi wọ́n fọ́ ni. Mo ti dé bíbá ẹ̀. Okay, no problem. Worry me very soon. Bye. Bàbá mi. Baby. Mo fẹ́ lọ rí yàn kan nílé. Okay. A lè jọ lọ. Why? Z ni. Cause mi mọ̀ bóyá wọ́n sọ orí èmi àti ẹ̀ papọ̀. Wọ́n ní ká jọ máa rìn kiri gbogbo ibi tí mo bá ń lọ. Mo fẹ́ ṣe private meeting pẹ̀lú èèyàn. Okay. Tí n bá ti bọ́lẹ̀, kì í ṣe yìí pé kó wá tanná mọ́tò, kó wá tan AC sórí o. 1K plus lépo. Wine up, kò dẹ̀ paná, kò dẹ̀ má tan AC. Jẹ́ kí ooru mú ẹ, ò lè kú. Torí tó bá wind down, wọ́n lè jí ẹ gbé lọ níbi tó gọ̀dẹ̀ àbí ẹjọ́ olórí burúkú tó bá ti ń rojọ́ bẹ́ẹ̀tì àbí tó bá ti ń rojọ́ gògóró báyìí orí ẹ inú á máa dùn, orí ẹ á máa wúru. Kó wine up. The more tí sweat yẹn bá ṣe jáde lára ẹ sí, the more tó ṣe máa gbádùn nílé ni. Mo rò pé wọ́n ní àwọn government wọ́n ti yọ 20 kobo kó lórí epo. Wọ́n ti yọ 20 kobo kúrò lórí epo. Àní wọ́n ti kàn pa fún ẹ kó máa sanwó tó wòrò, ó kàn stupid. Má pẹ́ baby. I love you, ṣùgbọ́n. I love you. Bá dẹ̀ wẹ̀ kó pe àwọn èèyàn lórí fóònù kó máa ṣe kọ́ kó máa pa àwọn ẹgbẹ́ ẹ̀ nínú ilé kó máa rojọ́ lórí burúkú fún gbogbo ibi tí mo lọ àti ibi tí mi lọ kó sọ gbogbo ẹ̀ fún wọn. Ètè ẹ̀ kàn jóná lásán ni kì í ṣe pé bí àwọn fi àǹkárá gidi kan mú ẹ létè. Máa ń yọ ọmọ gbóni. Hello, fine girl. Hello. How are you? I'm fine. Káyọ̀dé lórúkọ mi. Àwọn tèmi máa ń pè mí ní K-Money. Owó tí ò pariwo. K-Money. Yeah. Owó tí ò pariwo. Yeah. But one way or the other, on speak like addressing me. Like really? Oh wow. Hey, èmi dẹ̀ wá jáde tán léni o. Like seriously, mo kàn wá around náà ni. Okay. Tí máa jáde tán ẹ̀rọ abá ẹ̀. So how may I help you, sir? Yeah. Bí mo ṣe rí ẹ, mo ti fọ́ fún ẹ. As in, mo fọ́ fẹ́ gan ni o, mo fọ́ fún ẹ tán ni o, gan ṣe díẹ̀ o. Tó bá mind kò jọ̀rọ̀ mi. Àti kí n gbé ẹ ṣayé, kí n gbé ẹ jáde. Anyway, that is not a problem. Because they don't like him and make new friends. Wow. Yeah, I'm like him and meet new people. But today, I'm so sorry because we need very important appointment. So I don't think I can actually interact with you for long. If I heard you were appointment? Yes. Forget it. Èmi tí mo wá wájú ẹ K-Money. Mo wá important ju appointment tó ní yẹn lọ. Tell me. Oh, ó tún mi pé àwọn tó máa sàmì ò sí lára and. Oh, mọ̀ mí ni. Wọ́n ló wà wájú ẹ yìí. Màá fọwọ́ bà ẹ́ jẹ́, màá tún fi tún ẹ ṣe. As in, mo ṣe ń wẹ̀ as in, jẹ́ kó jọ́ rẹ mi. Ṣé o máa sanwó fún appointment tí mo fẹ́ lọ fún tí mi ní padà lọ mọ́tò rẹ̀ tiẹ̀? Name the price. Ìlú lówó náà. Tell me, name your price. Is it 5 million or 10 million? Wow, to that level. Forget about it. Okay. As in, you are in doubt, baby. Huh? Oh my gosh. Ṣé wọ́n náà kọrin yẹn fún mi? Mo wà in doubt. I swear, fine girl, Oladun, Olomi,
Oh my God. Uncle K. Yeah, baby. Ṣé mind kò jẹ́ pé ilé mi lè máa lọ sí. Ilé ẹ̀. Kí lè entertain dada kí lè free. Ilé ẹ̀. Yes. Ká má gba ìwé. Yeah. Home. I swear that man fọ́ fún nǹkan báyẹn. Okay, so you go. Then when we get to me, you pay me. I swear, I pay you double. Oh my gosh. Just calm down, okay? Then she pada. Who is this? Mama ṣe bí adìyẹ gólóbà. Àwọn adìyẹ tó ń sìn for 3 months. Lọ ṣílẹ̀kùn fún bàbá yín. Oh, check in she for me. Oh no, don't worry. Oh my gosh. Wow. Iwájú ló máa jókòó sí. Wá open wájú náà. O ti fẹ́ máa claim seniority òṣì kan nìyẹn. Just feel free. Lele. Ọmọ yẹn máa kó wọlé bí corona àdó ni. Okay, driver ni. Yeah. Kí ló ṣe máa yí ìlú èmi ọkọ ni mí ìyàwó mi nìyẹn. Oh, ẹníyàwó ńlé. Ọjọ́ àbókí ti pẹ́ ní sábó. Ọ̀gbẹ́ni Jama Wash. Jásí kòtò jásí kékeré. Ọlọ́run máa jẹ́ ṣìrìn. Àmì àkóbá káfárà. Má ṣàwọn ẹ̀bẹ̀ kòtò kékeré. Ìwọ new Sannsi. Ó ya wèrè ni. I'm sorry, my Mo ti sọ pé tí má sọ̀rọ̀ kó dákẹ́, you are sorry your love. You are sorry for what? Mélòó ni mo ti sọ fún ẹ pé kó má máa kúrò ní duty post ẹ mọ́. Ó wá rìnrìn orí burúkú lọ. Àwa hon. Ààrẹ anybody ṣí gẹ̀ẹ́tì fún wa. I'm sorry, baby. If not for this new Sannsi dìdìrín akọnu àpọ̀dà tí ò mọ̀ kankan ẹ̀. Fáìn bọ́ lórí burúkú ló máa ṣe. Elétè pípọ́ bí akẹ́yìn jẹ́. Ó kàn fáìn lásán ni kò ní ọpọlọ kankan. Ọlọ́run kàn fi dìdìrín ṣe gàrí tíra wa. La ṣe rí ohun tó wá bá ṣí gẹ̀ẹ́tì. I'm sorry, Ife. Tó bá jẹ́ pọ́pọ́ lo òṣìṣẹ́ ní time tá hàn nìyẹn wípé ẹ kó ń ṣí gẹ̀ẹ́tì nǹkan. Ṣé mo máa sùn sẹ́nu gẹ̀ẹ́tì ni? Dìdìrín náà lọ́jọ́ títí ẹ̀ ló fi wá ṣí gẹ̀ẹ́tì fún wa náà. Baby, I'm sorry. Fún yẹn. Ṣàmọ́mọ́ dání. Ní dáríjì. Elé àwọn kan ló ká mọ ìyàwó ta. Keep quiet. Lè ṣá. Baby, fún yẹn láyé ni o. Okay. Òun ló sọ fún mi pé jẹ̀dí ń yọ òun lẹ́nu pé wọ́n dẹ̀ ń ta jẹ̀dí ń bẹ pé ìyá Bawaz tọmọ yín ya kámẹ́rà yìí pé wọ́n ń ta jẹ̀dí ń bẹ. Okay, wọ́n ta jẹ́ wá lọ mu jẹ̀dí. Ó wá ní pé kí n tẹ̀lé òun lọ. Ṣé o sọ fún mi kó tó di pé kúrò nílé? Baby má bínú, à ń gbára dé. Kí ló dé? I love you, baby. Kí ló dé? Wọ́n máa bá ẹ sọ tó ṣe ń bọ̀ ìlọ́wọ́ wa máa bọ̀ òrùka. Tó ṣe ń gba right fún ló máa gba left yọ. Wọ́n ṣépè fún ẹni. I love you. Wọ́n ṣépè fún ni bébì mi. Ọ̀dẹ̀ ni kò sí dáadé kò ṣe kó mẹ́rin bá. Mo wà lẹ́nu gẹ́tì báyìí mo dé tẹ́ on. Ọ̀nù kan fẹ́ bàjẹ́. Alágbàkó, calm down. Kí ló ṣe? A máa sọ̀rọ̀, a máa fọ́ntọ́ kiri. Òṣìṣẹ́ nílé iṣẹ́ wẹ́dàrí ni. Irọ́ sáwà lẹ́nu mi ni. Hello, baby. Má bínú. This is not me. Mi ò wà temperamental mi dẹ̀ ní anger issue. Àwọn ọmọ àlè játijàti, àwọn kìíní burúkú yìí, àwọn náà máa ń provoke anger mi. Wọ́n bí mo yẹn sọ̀rọ̀ bó ń ṣe nígà tó ń gbọ̀n. Bí ẹni pé òní Jay-Z ọkọ Beyonce. Ṣé rí pé lórí burúkú ni? Má bínú. So welcome to my beautiful house. Thank you, baby. Ṣé mo try? Yeah, you have a very beautiful house. Thank you. Mo lálejò. Okay, baby. Torí yín ò bá dẹ̀ bu ẹ mọ bó ṣe jẹ́ already. So èmi àti ẹ máa busy for the meantime. Okay, baby, but o sọ fún mi pé o máa mú yàn. Ta ni ẹ Òun mà tí ni ma ṣe ọkàn náà. Ṣé kí jẹ̀dí tó mu wá wéèsì ni? Jẹ̀dí tó mu tí ọmọ nǹkan tẹ́mi náà ti mu. Ó mu jẹ̀dí ọmọ alẹ́ kí gbogbo ẹ̀ wéèsì. fún yín ni pé ẹ gbọ́dọ̀ move an inch kúrò níbí báyìí tí mo fi máa ṣe tán. Bá mi gbé báàgì mi. Ẹran ìyá ni kò ṣe. Mo wà tí mo wà lọ. Ọmọ mi sọ. All right, baby. Ẹ gbọ́dọ̀ move an inch kúrò níbi tẹ̀wá yẹn. All right, love. I don't know why. I don't know why. Eléyìí ó gọ̀ díẹ̀ o. Ó gọ̀ díẹ̀ o. Kí ló ní kò fi bá aṣọ oníṣẹ́sì? Sọmọ pé impersonation yẹn. Èyí ló dáadáa wo ni wọ́n náà sọ. Mo dẹ̀ máa sú ẹ. Nígbà tó sí mi báyìí, ṣé kó má ti gẹ̀ẹ́tì fún wa ni? Ìwọ ò lè bọ́lẹ̀ kó ṣí. Lẹ́yìn tí mo tún wa mọ́tò. Kí n ṣe méjì fún ọ. Pé ọ̀dà ẹ̀yin méjèèjì lílọ tẹ lọ nísìnyí. Jẹ̀dí tẹ mú tẹ́bẹ̀ lọ́mú jẹ̀dí ni. Lọ́dọ̀ ya Bawaz. Jẹ̀dí tẹ wá rà wá lídà. Jẹ̀dí tẹ wá lídà. Ok, ẹ̀yin nìkan lẹ́ mọ̀ náà jẹ̀dí. Ó lè fẹ́ mu jẹ̀dí. Tó ní tẹ̀ bá pé ṣé kò yẹ kí wọ́n kìlọ̀ fún eléyìí pé
ohun tó ṣe ò dá kí ló lọ sí kéètì o. kí ni nǹkan tí mo ṣe tí ò dá. ṣé wọ́n ni wọ́n gbà sí. ṣé bẹ́ẹ̀ ni ṣe gbọ́wọ́ lé ọ̀n tí ó dàbí kó ṣe àwọn ará ẹ̀fọ́ tíṣà. nǹkan gbádùn. ṣé kẹ́mi gbọ́dọ̀ sẹ́nu gẹ̀ẹ́tì kí ni dáadáa ló sì tẹ̀ sọ́dọ̀. nígbà tí wọ́n ti tayé nù lẹ́ẹ̀kan ó ti káwọ́ ṣé kò yẹ kí wọ́n má ṣì gẹ̀ẹ́tì ẹ̀ kó dúró kí n dé kí n gbẹ̀yìn wọlé. so kọ́ máa tẹ̀ wọ́n kọ́ máa dì káwọn gbọ́dọ̀ ń tẹ̀ ó lè ní mọ̀ bí lè ṣe gbọ́wọ́ lé ọ̀n tó ó dá mo dẹ̀ mọ̀ kó fẹ́ lé mi kúrò nídìí ẹrù mi ẹlẹ́dàá mi ò dẹ̀ ní gbà fún ẹ. ẹrù wèrè wo ló gbé wá bí. ẹrù wèrè wo ló gbé wá bí. mo fẹ́ lé mi kúrò lé ìyàwó mi ní ìdẹ̀ ní gbà. bàbá tírèsì kèsì plan yẹn mo mọ̀ plan yẹn mo èyí máa mọ̀ hànú lẹ́ẹ̀kan ni. mo fẹ́ lé mi kúrò lé ìyàwó mi ní ẹlẹ́dàá mi ò ní gbà fún ẹ. Baby, why don't dull me? Nǹkan táwa lé mi wá ṣe jẹ́ ká bẹ̀rẹ̀ náà. Mi wà in the mood. Kò wù mí kí n ṣe anything. Okay, mo máa put ẹ sí mood because ó mọ̀ pé èmi àti ẹ̀ àsọ̀sọ̀kúsọ débi báyìí ni. Báyìí ṣe ń sọ̀sọ̀kúsọ yẹn. Mo ti fún ọpọlọ mi ní signal pé I am ready to do the do. Mo ti tutù. Ara mi ti wà lọ́nà. Baby. Yeah. Ṣé o mọ̀ wípé gbogbo odò kọ́ ló mọ̀wé máa ń wẹ̀ ni? Bẹ́ẹ̀ sì ni gbogbo ẹranko kọ́ ló dé máa ń pa. Kò ní láti ṣe anything pẹ̀lú ẹ̀. Mo rí i pé ó dà pé ọ̀dọ̀ àgbà ló gbé. Àwọn ibi tí ò lajú yẹn ló dà kó gbé dàgbà. Ṣé fìdí tí ló gbé dàgbà ni? Kò dé máa wẹ̀ mí náà. Tó bá ti ní holiday ìgbà tí mo wà ní secondary school. Èmi náà máa lọ ṣe holiday lọ́dọ̀ grandma mi ní inú Ọ̀yọ́ gangan. Èmi náà dẹ̀ kọ́ àwọn àkànlò èdè, àwọn deep Yoruba. Èmi náà dẹ̀ kọ́ oríṣiríṣi Yoruba, àwọn àkànlò èdè, àwọn tíìkì Yoruba bíi wọ́n ti fi àṣẹ ọ̀ka ṣe àṣejẹ fún mi. Mo ti di aláṣẹ lẹ́nu. Bí wọ́n ti fi ewé má kàn mi sí gbẹ́rẹ́ fún mi, kò yẹ kó lè kàn mi. Àwọn ọ̀rọ̀ tí èmi náà kọ́ ni ó yá sùn. Dúró ń bẹ̀. Kò pa lóore jù bẹ́ẹ̀ lọ, èmi ti kàn ẹ́ lónìí. Wà á ti dà ní. Ó yá wẹ̀rẹ̀ ni. Ayé ẹ fẹ́ bàjẹ́ ni. Mo bínú. Ìgbà tí sórí ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ lórí burúkú pé gbogbo odò kọ́ ni òmùwẹ̀wẹ̀rẹ̀ kan máa ń wẹ̀ yẹn. Mo ti ń wò pé ṣé bọ́bọ́ yìí sọ̀rọ̀ nípa Olympic ni àbí kí ló bá mi sọ. Mo kọ́ ní kí n wave pé anyway ó lè jẹ́ pé bóyá o gbé rural area ni. Ó yẹ ní sórí olórí burúkú ni ẹ ṣá. Jáde síta kó a máa lọ kó ṣe ẹ kúrò bíbá ìjọ. Dí gbogbo ẹ̀ fún ta mi. Bẹ́ẹ̀ni èmi àti ẹ. Mo ti bínú. Yes. Wà á lọ. Ibi kọ́ nílé bàbá ẹ̀. Ìyá alájà èdè kan ló ra bíbá ìfún. Jáde síta! Bọ́ síta! Jáde kúrò nínú ilé mi. Àní mi níbi tí mò ń lọ sẹ́ẹ̀. Mo ní kó jáde síta. Èmi ò níbi tí mò ń lọ. Kí ló dé? Ṣé wọ́n bí ṣọ́ni mẹ́ja ni? Wọ́n ní kó ṣe, ó lóò ṣe. Fine, mi ò bá ìjà. Then take your leave. Jáde kúrò nínú ilé mi. Èyí tí mo ṣì ń béèrè lọ́wọ́ ẹ tó ti dà mí lọ mo fẹ́ gbọ́. Kí ni? Mo fẹ́ mọ̀ ní tẹ́wọ́ fi jáde lọ́sàn gangan. Tó ń ti gbá lórí. Mo fẹ́ mọ̀ ní tí kò owó ẹ̀ fi ń tẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀. Láì dánú dúró. Mo fẹ́ mọ̀ ní tó fi torí àwọn ọkùnrin bá bẹ́ tó fi wọ́n sọ̀rọ̀. Sọ fún mi. Mo rí i pé ó dà pé ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbó lójú ó tún gbó lẹ́nu. Jẹ́ kí wọ́n sọ fún ẹ o, má torí wípé o fẹ́ rí ẹ̀yìn afàyàfà kó o má wàá sá fún àgékù ìjò tó o bá ti lè fi rírí ṣaláìrí. Bàbá mi, mo máa rún ẹ níwò ẹ̀ṣin. Dẹ́gbẹ́gbẹ́, ó yá ràn mí, mo ṣe tẹ́lá ti jẹun. Ràn mí, kó jọ̀rọ̀, kára ọ̀sán, kó fún wọn kókò ya pẹ́rẹpẹ́rẹ. Mo rí i pé wèrè ni ẹ. Èrò Yaba left. Dúró dé mi. Fẹ́ mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù. Ó ti pa ilé mi. Àwọn tí òmò ògùn ń pè lẹ́fọ̀ọ́.
arábìnrin ò mẹ́tí bá kú. ìbọnú fún ọgbọ̀nrípọ̀lá olóńgbò dúdú bọ́lá jẹ́ ó pè wọ́n gbàgbà wọn ní jẹ́ ọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ó yàwèrè ni ìwọ ọmọkùnrin yìí ṣé bí wọ́n ní tí wọ́n bá léegun wọ̀gbàlẹ̀ wọ́n máa ń dẹ̀ ìlẹ́yìn ẹ̀ ni. ìṣòro báwo ló yẹ ṣe ó tẹ̀lé mi wọnú ilé agbára mi nǹkan kan ò dẹ̀ ṣe ẹ́ ìwọ ọmọkùnrin mo fẹ́ mọ̀ ẹ́ ta ni ẹ́ who are you ta ló tẹ̀ lódù ta ló tẹ̀ nífá níbo lórí lé sí tó fi ṣàyà gbangba ṣẹnu kótópó ti ẹnu borin awo. Ifámúrewá ọmọ awo dára lórúkọ tèmi. Nice meeting you. Same here. Wow. Wọ́n kọ́ mi ní dídá ọwọ́ mo wọ́ dá wọ́n kọ́ mi ní títẹ̀ ẹlẹ̀ mú mọ́lẹ̀ tẹ̀. Ní kété tí mo ti rí ọ ni mo ti rí àwọn nǹkan àbàmì kan lára ẹ̀. Eléyìí ló fà á tí mo fi ní kí n súnmọ́ ọ. Àmọ́ nígbà tí mo ti wá dẹ́sẹ̀ wọnú compound ẹ mo ti rí àwọn àpẹẹrẹ burúkú lára àwọn staff tó kó jọ. Kí ló dé arábìnrin? Kí ni wọ́n ṣe fún ẹ tó bẹ́ẹ̀? Kí ni nǹkan tó ṣe fún ẹ tó wá kó gbó wọn sábẹ́ tó ń ṣe bó ṣe wọ̀? Sọ fún mi. Ìwọ bọ̀bọ̀ ẹ̀ ò dé stop ẹ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan tó rí ikú kan ẹ̀ ò ṣe fi ọmọ odó àti ìyá ẹ̀ sílẹ̀ kó jẹ́ kán fira wọn dára tó wù wọ́n. It is none of your business. Àtìmọ́ra náà nìyẹn. Nice meeting you. Ṣé mi ẹ̀ lẹ́ẹ̀kan sí i? Eléyìí tí mo rí ó di dandan kí n dá sí i. Màá rọ̀ ọ́ kó o jẹ́wọ́ nísinsìnyí. Tó o bá fi lè jẹ́wọ́, mo fi gbárùn wọn lẹ̀ búra. Ń tú ọ láṣìírí. Tí n bá sì lè tú ọ láṣìírí, kí ló dé pè mí sọ́dọ̀? Calm down. Mo ń calm down pẹ̀lú ẹ̀. Má rí mi bí èèyàn burúkú. Èèyàn ló máa kẹ̀sí lóró. Dádì mi. Thank you. Kí wá lè ro tẹ lost in thought bẹ́yẹn? Adéyinka, kí ni o tó rò nínú ọ̀rọ̀ mi? Ṣé bí mo ṣe jóye fìníkó Fọládìde ṣó tẹ́wọ́ náà lọ́rùn ni? Ohun tí a máa ń gbàdúrà ni pé tá a bá fi irun dúdú ṣiṣẹ́ tí a bá sì ti ń dàgbà ká máa fi irun funfun jẹ gbádùn. Mélòó ni mo fẹ́ rò? A ṣe wàhálà nígbà ìwé kówó lè dé èmi àti mọ́mísí ẹ̀. Ó kò kẹrẹ̀ kówó dé ẹlẹ́mìí gbà ó fèmí nìkan sílẹ̀. Ṣé bóyá kájọ máa jẹ gbádùn owó yìí ni? Mi ní í sìn tí mi bá lóògùn ara mi ò ní yá wá ní mò ń ronú. Dádì mi, àtàtìnà ẹ máa ká dúpẹ́ ìpẹ̀lẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ayọ̀ pẹ̀yọ torí pé ẹlẹ́mìí ò tí ì gbà èdè wà láyé àìmọye àwọn èèyàn tó jẹ́ pé orí lásán ló fún wọn wọ́n dẹ̀ fòṣọ lẹ́wọ̀n kú àti dúpẹ́ pé tó bá tẹ̀yìn rẹ̀ díẹ̀ à ń rí owó fi tọ́jú yín wọn náà dẹ̀ ń gba gbogbo kan mo dẹ̀ ní belief pé tẹ́ bá continue pẹ̀lú medications yín àti bí doctor ṣe ní kẹ́ máa lò mo wà positive pé ara yín máa yá ẹ máa wà òkè ó yí Ọlọ́run tí mọ́mì mi yí ọ̀run ẹ̀ẹ́dẹ́jọ́ kẹ́ ṣàánú mi nù kí má jẹ́ kí n dánmọ̀ orúkọ ìjù. Dánmọ̀ orúkọ my daughter kò sí tó máa ṣe é fún mi. You know I love you. Love you too, dear. Love you, dear.
Take your buying some jelly to one kitchen. No, okay for now. Okay for now. Let's fetch him. Ajim to buy ya. Ajim. She my dear. Kí wọ́n bẹ dúró ti daddy. No. Mo pé torí pé o jẹ́ nurse. Wà lè máa fún wọn ní medications o. And tó bá need the emergency wá tẹ mọ́ what needs to do. Àwọn 1 or 2 things tí wọ́n bá mọ̀ pé o lè hard sí. Bóyá therapy ni, bóyá kọ̀ọ̀kan ni. Tó bá ṣe ń róbìnrin tó wá ń check wọn up, inú wọn á máa dùn. Torí pé school tí mo lọ wọ́n ní script mi sọnù. Mo dẹ̀ mọ̀ pé supervisor tó wà in charge project mi ó fẹ́ gbowó ni. Kí n tiẹ̀ dé school bóyá ó fẹ́ gbowó ni o. Bóyá script yẹn sọnù gangan ni o. Bóyá kan ni kí n tiẹ̀ ṣá confirm. But pending the time, mo fi ní kó jókòó bá mi dúró tí daddy jù. Mo rò pé kí ló dé tẹ́ ṣe fẹ́ gba housemaid? Housemaid. Daddy mi ò tẹ́ fẹ́ gba housemaid sí rárá. Mi mọ̀ bóyá housemaid ló pa daddy mi láyọ̀ kọ̀kọ̀ tó ọkọ wa. Tẹnu mọ̀ pé daddy mi kò síbi tó kì í kówó sí. Tẹnu àwọn ọmọ yẹn ojú wọn máa ń ràn sówó. Kó má yẹ pé ó máa ní ọjọ́ kan tí daddy mi máa need medical attention. Tí wọ́n á lọ dákú tó ẹ pé owó àti jewelry àti anything tó bá wà nìyẹn á fẹ́ kó tó máa fẹ́ sá lọ. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká gbọ́ lápò. Àmín. Ó dẹ̀ rí sọ o. Àwọn àgbàlagbà yẹn wọ́n máa ní trust issue. Kó tó sọ yẹn ó tọ́ ni. Kò sí problem. Bá ti jẹ́ òní. Ṣeré. Kò sí wàhálà. Bísọ́lá mi. Nurse Bísọ́lá. Anything for you. Ọlọ́run ló ní kí n lọ́rẹ̀ náà. Kí ni Yorùbá ṣe? Kò dáhùn kankan, àkọsílẹ̀ ẹ̀dá ti dúró. Ẹ kú jókòó sá. Bísọ́lá, báwo ni? Fine sir. Thank you. Thank you, dear. Ṣé jókòó, you can have your seat. Never worry, kí Jókòó. Ṣé mo ní kó jókòó? Bísọ́lá. Sir. Inú mi dùn sí ẹ gan. Ìwọ náà rọmọ tọ́jú ẹ. Àmín sir. Torí láti ìgbà tí dọ́tà mi, Adéyìnsọ́lá, tó ti ní ọ̀rẹ́ òun kan máa wá tọ́jú mi. Ẹ̀rù kan bà mí. Bó ti gbà tó dé, inú mi dùn. Mo lè pò ń tọ́jú mi dáadáa. Ìwọ náà rọmọ tọ́jú ẹ. Àmín sir. Nǹkan kan ní ṣe. Àmín sir. Thank you so much. Sir. Adéyìnsọ́lá náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn sí mi. Tó ẹ̀ lèmi náà ṣe dá lóhùn. So drink yìí ń fẹ́ kẹ́ ẹ mú. So tó bá ti di kan bí 4, ẹ máa take our medication yẹn. Mo lè fẹ́ kẹ́ ẹ relax. So kẹ́ ẹ mú. Thank you so much. Ṣé ìwọ náà ti jẹun? Mi má worry nípa ẹ̀mí. Ẹ̀yin gangan lẹ jẹ mí lógún pé no èmi ìwọ náà nídìí àti jẹun. Mo sì jẹun sá. Ẹ̀yin ni kẹ́ ẹ mú drink yín dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ mú tán. Ó ṣe díà. Thank you. Alpha, mẹ́rin ni ṣùtì. Mẹ́rin ni mo káàdì yẹn o. Báwo ló ṣe rí kó? Ṣé wine báwo mo ṣe rí kó bá wo? Èmi fún bàbá yẹn lógún oorun ni. Ṣé bó ṣe wà yẹn 2 days kò lè jí. Ìdán ni kí wàá ń ṣiṣẹ́ báyìí. Ó dẹ̀ tún béèrè kí ni ṣíṣe. Ó máa lọ wọ́ ní náà. Ṣé o gba àwọn information tó nídìí yẹn ó ti máa fún bàbá yẹn ọwọ́ tèmi ló wá àwọn fi bẹ́ẹ̀ lo password. Ẹ̀wọ̀n tẹ̀yìn lo password ni wọ́n fi bẹ́ẹ̀ lo password. So gbogbo ẹni máa send sí náà. Ó ti yé ẹ. Ọgbọ́n tá a bá ti ń ṣiṣẹ́ yẹn, màmá nídìí àwọn confirmation code kọ̀ọ̀kan. A ní kó má worry, ọwọ́ mi ni fóònù máa ń wà. Sure. Àwọn lo password. Ó ti lọ bẹ́ẹ̀. Ó ti lọ but ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù mọ̀ pé òun ṣe wọn rírò pé mi dẹ̀ láìkí wàhálà. Nǹkan tí mo kó fẹ́ǹsì tí iṣẹ́ bá dán tán sí tí n bá rí mọ́tò lọ já pa ó gbé fún má lọ bẹ́ẹ̀. Ó ti yẹ mo máa ń ṣe iṣẹ́ ọwọ́ mi ni. Ó ti yẹ nǹkan máa pè street nìyẹn. Àwọn tá a bá wá ṣe fáwọn kan mi ní ṣe fún wọn. Ó ṣọ́ mi ní ṣe fún mi ní ṣe fún idán mi ni wọ́n idán mi ni mo lè ṣe bẹ́ẹ̀ fún ẹ. Nǹkan tí ń sọ fún ẹ̀yin ló gba ẹ̀mí lẹ́nu bàbá mi tó dẹ̀ sọ èmi náà di ẹ̀dùn arinlẹ̀. Ìgbà tí ó sì níwájú tí ó sì lẹ́yìn wọn kò sí olùrànlọ́wọ́ kankan. Àwọn tèmi gan ti ṣàánú rí wọn ready láti reciprocate padà fún mi nígbà tí mo wà in need. Àsọmọgbọ́n lèmi náà bá jáde sọ̀rọ̀ ara. Ó pọ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ dà ọ́. Bàbá ó dà mí o. Kí tí wọ́n á ṣe kó dà mí nìkan. Gbogbo nǹkan tí bàbá mi fi gbogbo ọjọ́ àárọ̀ wọn ọ̀sán kó jọ
tó yẹ kó máa jẹ lálẹ́ ọ̀rẹ́ mi burúkú ràdàdà yẹn ó gba gbogbo ẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ ọ bàbá ń bá rí ẹ ní wípé orí ìrònú yẹn òun ni bàbá mi kú lé lórí láti gbà tó dẹ̀ ti kú kò sí nǹkan kan ọ̀rẹ́ nǹkan kan fílẹ̀ fẹ́mi next of kin kò sí ẹ́pà kò sí kankan Bísọ́lá ò tiẹ̀ lè wá rò pé kóun tiẹ̀ ṣàánú mi díẹ̀ kó tiẹ̀ rògbà tí mo ti dá sí rí kó tiẹ̀ wá fi iye owó díẹ̀ ràn dispatch rider kó wá deliver pé okay o fi ra food stuff o kó tiẹ̀ ríbi fi jẹun for some period o kò ṣe anything bẹ́ẹ̀ ó kàn mú jẹ gbé bẹ́ẹ̀ yẹn. ọmọ adarí kí wàá ní tó fẹ́ kí n ṣe fún ọ. nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi méjì ni alákọ̀ọ́kọ́ mo fẹ́ kẹ́ bá mi dá sẹ́ríà fún Bísọ́lá ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú nǹkan tí Bísọ́lá ṣe mo kọ́ àwọn ẹ̀kọ́ kan mo wá rí i pé èèyàn lè fi èrú gba ìbùkún lọ́wọ́ èèyàn tó bá gàn ló wá fi mú mi conclude pé èmi náà fẹ́ máa fi èrú gba ìbùkún mo fẹ́ kẹ́ ṣe nǹkan fún mi tí màá fi máa gba owó ní ọwọ́ àwọn obìnrin àbí tí wọ́n á kọ́ dédé rí mi báyìí tí wọ́n á kọ́ dédé máa fún mi lówó mo fẹ́ máa pa àwọn obìnrin lẹ́kún kí máa gba gbogbo ọ̀rọ̀ wọn torí mo rí wípé ọ̀dájú ló nílé ayé kò sẹ́ni kankan tó fẹ́ ṣàánú anybody so kí gbogbo wa kúkú yára ká ẹni tó bá yára báyìí ni kó gùn gbé kò sí anybody tó fẹ́ láàánú anybody lójúmọ́ ẹni tó bá rìn jìnnà náà ni òun ló máa win. sórí ohun kìíní tó ní kí n bọ̀ sí un ẹ̀yìn òun ná mi lẹ́kùn ní láti dá sẹ̀ríà fún yàn. ẹ ṣe. àmọ́ kejì tó béèrè un àìdédé ṣerú sẹ́bọ̀n fún yàn àyẹ̀wò àwọn tó bá ṣe dáa rẹ̀ mu. ó máa ti ẹ̀bẹ́ mi lára mu definitely ó ṣọ́ fún mi. kí ló kọ rẹ. orúkọ mi Dérìnsọ́lá ọmọ Àmọ̀kẹ́. Dérìnsọ́lá ọmọ Àmọ̀kẹ́. Àmọ̀kẹ́ ló bí mi Àmọ̀kẹ́ lórúkọ ìyá mi. ọ̀sán wá wọlé ìwòrí ń gbòdo wọn abájìdọ̀ wò gúngún ní gún adé afọ́lókù tọ̀tàn bọ́rẹ̀ yìí tí wọ́n tọ̀ síjà ẹ̀kú tí wọ́n fọ̀rún ṣiṣẹ́ lé lọ́wọ́. àkọ́kọ́ rẹ̀ látàrí kọ́lé àti panisáwù ní tilẹ̀kùn tiẹ̀ mọ̀kànmọ̀kàn lórúkọ bólókè ní bá kàjà ọjọ́ atólé ọjọ́ atóko ọ̀fẹ́fẹ́ ọ̀yẹ̀là bàbá fẹ́ mọ lójú arìnrìn yìí tàfẹ́ lójú bàbá ẹ̀ níwò bẹ́ẹ̀ já ńlá bá sọ lómi àrílẹ̀ odò. obìnrin mélòó ló ní kí n wá wá. Dérìnsọ́lá sórí ohun tí mo rí ohun tó ní kí n ṣe fún ọ yìí kò ní lè ṣeé ṣe o. ìdí ni wípé bí n bá ṣe fún ọ kò sí obìnrin kankan náà tó o lè rí ohun gidi kan kójọ látara rẹ̀ àfi bó bá lọ́kùnrin. obìnrin dẹ̀ ló wù mí kí n dá sẹ́ríà fún un. bàbá tá a bá rágbọ́n ni a lè fún pẹ̀ṣẹ̀ bọ̀. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo ti gbà pé ká lo àwọn ọkùnrin ó kàn jẹ́ wípé àwọn ọkùnrin yẹn máa jẹ́ kó jẹ́ pé married man ló máa jẹ́ target mi màá máa fi ọkọ wọn ṣe pàṣán náà. yes àìmọye mi náà tó máa jẹ́ pé ìyàwó wọn ló ń gbé wọn tíyàwó bá ti kówó fún wọn kan èmi á máa gba owó lọ́wọ́ ọkọ màá kàn sọ ìyàwó di ẹdun arinlẹ̀ ni. káró di máṣọ káró aṣọ mọ́dì kídì ṣá máa ti bó fún. ọ̀ka ẹ̀ onílà aka ẹ̀ àmọ́ ńgbà tó ti wá gbà ká lọkùnrin báyìí ń fún ọ lọ́sẹ̀ wègúnwèpè aago 12 ló wẹ̀ o bó o bá ti wọ sí ẹ̀hún tán á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀. ṣé ìta ni màá ti wà bí bedroom abẹ́ níwèé. ìta ló ti wẹ̀. ìta. lóòótọ́ nǹkan tó sọ lẹ́ ó pọ̀ àmọ́ tá a bá ní ká ogégùn ejò á dáná sunlé èèyàn kan ló ṣẹ̀ ọ́ wo yan àwọn èèyàn tó ń dá sẹ́ríà fún ìwò ṣe fìjà lè fi lédùá kó gbé jà rẹ̀ lóòótọ́ a lè rí pé ìdájọ́ elédùá àpẹ lójú àwọn ènìyàn àmọ́ bọ̀pẹ́ bóyá yóò padà dájọ́ sì wàá máa wò owó tó fi ọ̀nà ayédèrú tó fi kó jọ yìí tó bá jẹ́ pé o ní sùúrù ni wàá padà lówó wàá lọ́lá wàá ní dúkìá rẹpẹtẹ. Anyway, it is easier said than done. Ó máa rọrùn láti sọ. Nǹkan tó máa sọ náà nìyẹn.
because ó sì nínú shoes mi. Anyway, gbogbo nǹkan tó ṣàfẹ́ gbọ́ ni mo ti sọ fún ẹ. Ó ṣe next time mi ni máa fi ojú di èèyàn mọ́. Yọ̀wé, wá máa lọ. Yín padà lọ torí ó lọ nílé kì í ṣe ìpàlejò. Àmọ́ fẹ́ kó mọ kíní kan dájú. Gbogbo ohun àbúrúkú tó wí. Ó padà kẹsàn-án ẹ̀ o. Láìpẹ́ láì jìnnà sí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àmọ́ kèmi tó lọ ń bí. Gbogbo àwọn tó kó sínú ìgbèkùn. Gbogbo wọn ni màá túlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ mi, jọ má ṣe yẹn. Sórí, mo ṣe wà shocked pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Mi ní kó má tú wọn lé, bó jẹ́ kó dọ̀la. Èní ni kò ní dọ̀la. Gbogbo àwọn tó kó sínú ìgbèkùn, màá rí kí mo tú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan kí n tó lọ. Bẹ́ẹ̀ ni, lónìí ni kò ní dọ̀la. As you bless me today, as I don't know tomorrow, as I dey walk and dey pray. Lord, show me love, I say show me love. Olúwa bless me today, I don't know tomorrow, as I dey walk and dey pray. Lord, show me love, Lord, show me love. Ìyá pẹ̀lú mi, ìyá pẹ̀lú mi. Mo ní bí ìgbà wo la kọ́ bí. Yé! Mọ́dá! Mo ti padà sí secondary school ní mo ti rí uniform. Yé! Kí ni ìṣẹ̀lẹ̀ sáyé mi? Irọ́ o. Ìmúra àwọn tó ń sáàbù ń patí lélẹ̀ yìí. Kí ló tí mo ti jọ́ǹdì gáǹgì àwọn self-damning ní sáyé mi ti tàbá. Ìdábà sì ti employ mi. Hello, ta ló wà mẹ́? Hello. Hello. Hi, èmi náà mo sọ̀rọ̀ mi mo dára mi ló. Hello. Kí ni tí ń ṣẹlẹ̀ sí ayé mi? Hello, ta ló wà nù bẹ̀? Hello. Níbo mo wà yìí? Kí ni mo ṣe? Aṣọ security lele yìí. Kí ni mo ṣe láàrin? Láì ṣe panápaná ìgbà ọgbọ́jọ́ yẹn ọlọ́pàá UK. Mo jẹ́ ti tún ní rank. Aṣọ ọlọ́pàá ni àbí security? Aṣọ security lele yìí náà. Security. Ẹ má sọ mi lọ. Mo dáhùn. Ẹ má bínú, kí ni mo ṣe láàrin? Ẹ ní sùúrù láàrin àwọn òwe. Ẹ má bínú. Kí lorúkọ tí? Fẹ́mi lórúkọ mi. Ẹ ní sùúrù. Ẹ má bínú ẹjọ́. Kọ̀ntrátọ̀ lè mi, mo wá ń gba kọ́ńtà lọ́wọ́ ìjọba ni. Kí ni mo ṣe láàrin? Kọ̀ntrátọ̀, ta ni kọ̀ntrátọ̀? Ẹjọ́ ta ló dá police school lẹ̀ sí bíbáyìí? Sáwọn ẹbí mi náà wá fi mí sí police station bíbáyìí. Kí n máa kọ́ sí ọlọ́pàá ní primary. Ṣaṣọ police lélẹ́yìn ni, aṣọ security lélẹ́yìn náà. Secure. Kí ló ṣe mo ṣe lára mi? Láì ṣe immigration. Ẹ jẹ́ àṣẹ sùúrù fúnra wa. Máyì. Ẹjọ́. Ṣé rí èmi tẹ́ ń wò yìí? Físà ni mo máa ń ṣe fáwọn èèyàn. Mo máa ń ṣe visa Canada, máa ń ṣe ṣeré ni UK, Dubai, America, Finland, Pakistan, anywhere. Báyìí ni wàá dàda kú dàbá. Kí la wá débi bá kí mo wá débi. Kó tó di pé mo contract ni mo ń gbà. Tí mo ṣe tó ń pe bọ̀bọ̀ ẹ̀ báyìí bàbá làwọn àná ń pè ní document mo ṣe last. Ẹjọ́ báwo mo yẹ débi gangan. Mẹkáníìkì lèmi. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ó ń bi mi ò ta lè mi ò bi o. Ẹ ti sọ pé kò ń ṣe pé bóyá police station níbí toró jaṣọ àwọn. Aṣọ security lélẹ́yìí. Ok, aṣọ security. Èmi pẹ̀sẹ̀ wo mi I'm a first pin first pond àwọn tí wọ́n máa ń sin ẹja àrò tí mo dẹ̀ ní kí ni first pin tó pọ̀ gan tí máa lọ ń deliver ẹja how come from ibo ni wọ́n tẹ̀ kó gbogbo ẹja mi gan sí ọlọ́mọdé ó ti kú. Ta ló gbé mi wá sí police station. Ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa. Ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa. Ẹ jọ ẹ wò mí sẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí sífù ni mi sífù kan ni mi mẹkáníìkì ni mi èmi dẹ̀ tún ní chairman ní yáàdì wa bí mo ṣe wá dé ẹjọ́ ẹ dákun ta ló fọ̀mátì brain mi
ẹ má bínú ta ló ní ilé yìí gangan. sẹ́yìn kọ́. ẹ má bínú ẹ má bínú. tó bá jẹ́ pé ti fọ̀mátì gbé ní tọ̀dọ̀ tiẹ̀ ó dọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀ láì drive ní wa ibẹ̀ ni ẹ ti máa jọ falẹ̀. ẹjọ ṣe rí nǹkan kan tó ń fẹ́ wá sórí mi nsìn dọ́kúmẹ̀ntì tí mo ní mo kó dání yẹn déètì tó wà lórí ẹ̀ déètì tó wá sórí mi I think is kíní kan 1990. 1990 ni. sáwájọ́ ọmọ 1990 ni. kíni 1990 yẹn kí ló sọ. 34 years. láti wá bí yẹn. 34 years. ó lè. ló wéṣẹ̀ inú ìgbésí ayé mi ta ló wéṣẹ̀ ẹ̀ náà. ẹ wo bí yà. ta ló wéṣẹ̀ ẹ̀. ẹni tó wéṣẹ̀ ẹ̀ mi bá bèrè ẹjọ́. ta ló ní bíbà. ẹni ẹ jẹ́ ká wádìí ẹni yẹn. àwádìí ẹnì kankan. báwo la ṣe débi. ṣé ẹ̀yin báyìí mi ń bí ni àbẹ́mi ni mo bá yín bí. ètùmọ̀ gbọ́ béèrè àpọ̀dà ọkùnrin máa ń kanra mọ́ o. ẹjọ máa ń kanra mọ́ ẹjọ náà máa ń mọ̀ ṣe dé. kò sọ ní bíkì làwọn àtàbà yìí pé wọ́n wọ jẹ́sí fún wa lọ rẹpísẹ́ǹtì ìlú. ẹ dákun ẹjọ náà ọmọ ìlú wo lẹ́yìn. ṣé mi. mo fẹ́ dirú mo fẹ́ digbá kò dáhùn kankan àkọsílẹ̀. ìyàbọ̀ àfọ̀dún ìdùn sí àmì wà lọ́nà. ìwọ tá máa bẹ̀rẹ̀ ń sìn tó máa sọ pé ó ti rẹ̀ tó bá ti ṣe ọkàn. èmi máa sọ pé ó rẹ̀ mí bóyá máa wọlé mi wá fún ìlú dẹ̀gbẹ́ mi ó já ó yẹ kó ti bẹ́ wù yìí. jáde sọ́dá jáde sọ́dá o ní god o gbé ọkùnrin wá sí inú ilé wa lórí matrimonial ẹ̀bẹ̀jù wa. jáde òsì sọ́run jàre. jáde sọ́ ló ṣìwò ló ń pariwo sọ fún mi náà ìwọ tó yẹ pé látijọ́ ò kúrò nínú ilé máa máa pè é tí máa sọ pé ọkọ mi bolo wà á máa ṣe mo wà pẹ̀lú ìdùnnú mi má pè mí mọ́ má disturb mi mọ́ ṣé mo pa ẹ́ ni ṣé mo pa ẹ́ ni ó wá kó ṣìbọ̀ wá ń sìn wá ń pariwo jáde chala ló ṣìwò ṣára ajó òkúta ni àbí kí ló expect. ìwọ yẹ gbogbo ẹ bàbá kí ni gbogbo yẹ. kí ló fẹ́ ṣe kí ló ṣe ṣó wà ókè tó má ti bí ẹ dà kó wá fọwọ́ kàn tó má ti bí ẹ dà má jẹ́ kó mọ èèyàn tí mo jẹ́ má jẹ́ kó mọ̀ pé obìnrin ni mí wá fọwọ́ kàn ẹ̀ ṣó dé ìwọ náà ni ó dẹ̀ ń gbọ̀n ṣó kìí ṣọkùnrin ni. ewé gbòmí wò ó ẹ̀gbọ́n rẹ̀ rí. ńgbò wá jẹ́gbọ́n mi nǹkan. ṣé ó sì tíwọ náà wá tó di ìgbín kalẹ̀ sínú ilé. kò sí ẹjọ́ fọ̀ṣẹ́ sí. ọmọ gan fẹnu ọra o mo pè ọ kí n lè kí ọ ńlọ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n rówó o a fi wà àwọn ará mórógùn ọkà òun ní ń dá kòkó lu o. ó sọ yẹ di ambassador siman shinap ní like endorsement. fún mi kì í ṣèkà fún kan nù. ṣé lè ń bá mi ṣeré ni. kí ló ń ṣe mí. wọ́n gbé ọṣẹ́ pè ní àbẹ́dì ní dì ọ́. èdè ní dì ọ́. ṣóun ni wọ́n báyìí wá gbà lẹ́tẹ̀yìn báyìí. àbẹ́ẹ̀rẹ̀ bó ṣe rùkú. irú iṣẹ́ wo wá nù. aláǹgbá mọ̀ ń pa báwọn oníṣègùn. àti mi jẹ ló ń pè mí. gbàngbàngbè. pé tó ní fóònù ti kú. ṣọlá àbúrò wọn orí ẹ̀ bàjẹ́ ni. yàrá ewo inú ilé kásá ìṣòwò ọkàn. ìwọ gan ọ̀ lákìyèsí ni etí mo fi ń dá fìlà dúró. mi wà lókè máa wà. kò ṣe gbónú rẹ̀ báyìí. ẹ bà nǹkan jẹ́ mọ́ mi lára. mo bẹ ibẹ tí ọyà bẹ tó fi forí gba ọta ọdẹ o. wọ́n gbé ọṣẹ́ pè ní àbí pè ní ń jà ọ́ tẹ́lẹ̀. bàbá dẹ̀ mọ́rù kan dẹ̀ fi sọ ojú mi bá wọ́n dẹ̀ gbá ọmọ yẹn. ìwọ ọmọ yìí ń torí Ọlọ́run. èyí tí mo ṣe kò gbọdọ̀ wù mí o ẹni mo fẹ́ kó fa ayélẹ̀ kó gbọ̀rún lọ. wo iṣẹ́ rẹ rí. ṣe rí kálukú tó gbé fún mi ó pè ló òun kọ́ lọ́nà àbáyọ sísòro ayé yín o. pẹ̀sì máa ma àbórí ń ta ọ́sà. ọ̀gbẹ́gẹ̀ wà lápáǹsì àbọ̀lọ̀ burúkú yẹn. o mẹ́rin àbọ̀pọ̀ ọmọ pé mi mo dúró wájú. ta ni ẹ̀ kan. wọ́n yẹ gbẹ́gẹ́ sẹ́mi o lọ béèrè dáadáa ẹni dọ́rù rẹ̀ wọ́n ti lápá kọjá sẹ́yìn. wọ́n náà mẹ́kọ̀ọ́. bàbá rẹ̀ ò lẹ́kọ̀ọ́. wàbí ilé ọdọ bẹ̀ sí mi láwọn. bá a bá jẹyọ kan tó dúró lójú kòkòrò ni. mọ̀jẹ̀ ọ̀jẹ̀ mọ̀jẹ̀ ọ̀jẹ̀. àwọn tí mo fún ní àfù ti kú dànù.
arúgbó yìí tán kọlà sẹ́nu yín wúruwúru tí gbogbo ẹnu orí irun yín tó ti funfun tán ẹ̀ ń yọjú wèèyàn léwẹ̀. yé mo gbé o. Swagun dripping ó yẹ wá drip sí ńlá ẹ dákun ẹ wá tukùn kù. ojú sí ọ̀rọ̀ kìíní ló ti bá. ọfọ kan sí ni. eléyìí ti fẹ́ rí. ọgọ́dì aya mi. aya rẹ̀ rẹ̀. young boy I'm a married man. oh you are a married boy. láńdọ̀dù ajogunlé bóyá wèrè gan o. wèrè ni wọ́n náà. bẹ́ẹ̀ lèmi. Nice meeting you. ó ní ṣe orí dáadáa. ìwọ èmi lolùṣọ́ àgùntàn wọn bó ṣe wà yìí. àwọn náà kì yóò ṣe aláìní pápá ọkọ̀ tútù sí ni wọ́n wà yìí ibẹ̀ wọ́n ẹ̀rí ibi tó ń dùbúlẹ̀ sí pápá ọkọ̀ tútù wọn rè. àkáǹtì mo fi ń kọ́ pátá tèmi o olórí búkú olórí pátá mi. Be quiet. Why are you shouting? You are shouting. Your noise is too much. Why? ṣé ìyá wèrè. má support man. má lò lè sọ. mo fẹ́ dirú mo fẹ́ digbá kò dáhùn kankan àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ẹ má wulẹ̀ sáré ká tọ́lá ohun tá a fẹ́rù kọjá o ohun tá a fẹ́rù kọjá o kò má kí n tọ́jọ́ lọ́wọ́ ẹni o kò má kí n pẹ́ ọjọ́ mélòó la ń lò nílé ayé táwọn ẹ̀wù rìn ká àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ẹ má wulẹ̀ sáré ká.